OLOPA META OLOPA META MSP on the mix, baby. Igbákejì Ọlọ́run ìmìlẹ̀ ó jàre ó àárín jìnnà láìra bùkẹ́ ọ̀kẹ́rẹ́ lábàlá fáwọn ológìlẹ̀ jẹ́wọ́. Ènìyàn OLOPA META o ẹnìkan pè mí kẹ́tù mi pé o. OLOPA META OLOPA META borúkọ tó bá wù ní là ń jẹ lẹ́ni ń jẹ́ lẹ́yìn orí o. Àmọ́ ẹni tó bá jáwé sẹ́nu láàyè ó di dandan kó ìjà orí o. Òní àlè àní òní àrò bírin bá kọrin ṣe bí kan àtẹ̀fún kan agbára ajá agbára lọ o. Yé OLOPA META lókun ọrùn kó yá dìyẹ o bóyá dìyẹ kò yẹ ní tó fa lọ́wọ́ o. Ẹ má jẹ́ ká fẹ́ sọ ṣe o nílé ayé tabara wa o. Ti máa pọ̀ jù báyìí tẹ́ẹ̀dẹ̀ pé láyé ní igbákejì Ọlọ́run. Ara kò sí wàhálà kankan sórí Ọlọ́run tó dáyé ìgbà kò sinmi ojoojúmọ́ lọ́lọ́run fi ń rán kéèsì ayé sórí gbogbo ẹni tí ó bá jẹ́ ọmọ ológun láyé yóò nógun gidi gan sórí ìtọ́lọ́run rán àwa òun là ń ṣe yìí igbákejì Ọlọ́run tó dá wa yìí torí gbogbo àwọn tínú bí tí wọ́n ń bínú pé torí pé mi àlìwárà kí OLOPA META torí pé mo jẹ́ igbákejì Ọlọ́run wọ́n bínú kú ni sórí gbogbo àwọn ẹni tí wọ́n ń sáré káàkiri tí wọ́n ń sáré tó ń lé wa kí yẹn òsùnmọ̀ sí ohun tí wọ́n ṣe tí wọ́n bá bínú tí wọ́n nẹ pàpá mi sókè pé wọ́n pa gbogbo wọn rẹ́ láàrin ìṣẹ́jú márùn-ún Ọlọ́run máa bínú pa gbogbo ayé rẹ́ ni bẹ́ẹ̀ ni. Ẹ ṣáà rọra ṣe. Kí rọra ṣe ìwọ kò sí nǹkan kan tí a máa wòran ìwọ ìtajà lọ ń tiẹ̀ já lọ kò sí nǹkan kan ọkàn rẹ balẹ̀ tó gbọ́ já lọ ń tiẹ̀. Ẹnìkan pè mí kẹ́tù mi pé o. Ilẹ̀ náà ni mò ń gbá lọ́wọ́ tẹ́ fi pè mí pé kí n wá lọ bá yín ra nǹkan. Ẹni tó bá gbálẹ̀ ó nílẹ̀ máa ń gbé o ó gbálẹ̀ tì látàárọ̀ ó mójútó ó ń bá ẹ lọ lé ọkọ ẹ o má gbàgbé pé ilé ẹ ti fẹ́ ṣú fún ẹ o. Ó dáa pé ilé ẹ lè ṣó ta ló wà mẹ́. Máa pa yín ni àwọn máa pa yín ni ìyá gbá ni afọ́ọ̀rọ̀ ni burúkú tó ń gbẹ́nu lẹ́yìn kọ́ńdà. Ó dà. Bàbá mi ìlú jẹ́ ṣe sùúrù o inú ilé tẹ̀ ń wò yìí olóríire làwọn tó ń gbé bẹ́ẹ̀ èmi gan tí mo jẹ́ láńlẹ́dì olóríire alálùbáríkà èèyàn ni. Ìyá ẹ wo ẹ bá wá ìlú wa o tó bá fa gbùrùgbùrù máa fa gbó ẹ ṣúọ. Ìwé rẹ̀ mẹ́ta àbọ̀ OLOPA META orí bú. Ó tiẹ̀ kàn wá. Ó ní wo sọ tó máa mú jáde nígbà máa dúró rẹ̀ wá. Ajé Ìkọ́ bá ṣẹlẹ̀ ní báyìí o. aláàgùn dìnnà tẹ̀sán ti yé mi olórí burúkú ni olórí burúkú ayé àtọ̀run ilẹ̀ tó sọ yẹn ó ṣe wà ikú sí ilé mi ní parọ́ fún mi. Ìyá ẹ ṣúọ kí ló wá fà. Wọlé kò confirm. Mi ò síbẹ̀. Ṣé kájọ wa gbogbo lórí everybody. ìyá ẹ fẹ́ ẹ mọ̀ pé ogun máa ṣẹlẹ̀ ẹjọ́ kan ẹ lè fún ìwé kó jáde. Bíbò tó bá bálé kó jíyà ìyára yẹ kó fọ lórí jáde ni. Àfà. Wàlá kò sí nílé sá. Yóò bá nu lé. Ìyá. Ẹ máa sọ fún yín àlè gbé wọn pamọ́ àwọn kò láìkí ẹ. Láìkí ẹ báwo. Ìtẹ́lẹ̀ pàtàkì tẹ́ ṣòro fún. Ó ti yẹ yín ẹ̀yà kó máa rí ìfẹ́. Ìgbà tó jẹ́ kó yé yín ni pé afáwọn èrè tó ń gbẹ́nu lé yìí. Ẹ sọ fún gbẹ́jọ́kíjọ́ tó bá ti lè pe ẹ̀rẹ́ igbákejì Ọlọ́run. Ìjọ ìlànà àwọn lọ síbi tọ́lọ̀ wá. Ó ti yẹ yín bẹ́ẹ̀ yẹn. Gbẹ́nu bọ̀ sí oríire. Ẹ máa tó ní. Òní àlè àní òní àrò bírin bá kọrin ṣe bí kan àtẹ̀fún kan agbára ajá agbára lọ o. Yé OLOPA META lókun ọrùn kó yá dìyẹ o. Jaliba kajamba, Allahu 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 jaliba kajamba. Allah jalba kajaba, 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 Allah jalba kajaba,
الله جلبك جنب 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 ajagbára lọ o yé ọlọ́pàá mẹ́ta lókun ọ̀run kò yá jìyẹ o bóyá jìyẹ kò yẹ ní tó fara lọ́wọ́. kí ló ń kàn yín bẹ́ẹ̀ èèyàn bá tẹ̀ wá gbélé pẹ̀rẹ̀ nígbà kẹta ọlọ́run èwo ni tiẹ̀ ń bẹ̀ gan. èyí tó kàn mí pọ̀ dáadáa because báwo lèèyàn ṣe máa wò sùsù tó máa ní òun ní igbákejì ọlọ́run ṣé ó ṣe é gbọ́ sétí ṣé ọ̀rọ̀ tó mọ́pọlọ wa ni. wo ohun tó bá wo olúkálukú ló lè pe rẹ̀ lórí social media bẹ́ẹ̀ni kan ṣe wáyé mo lè sọ pé mi ni Queen Elizabeth lórí social media. and that is a bad influence on social media ó mọ̀ pé most of àwọn èèyàn wọ́n believe on social media wọ́n dẹ̀ believe pé gbogbo kan tó bá ti rí lórí social media yẹn òun ni òótọ́ wọ́n dẹ̀ ti mọ̀ wípé kéèyàn tó lè wo ra ẹ̀sùsù wọ́n tó lè sọ pé gbàkejì ọlọ́run lòun àwọn míì máa believe kan tó sọ wọ́n dẹ̀ máa jẹ́. wo ọ̀rẹ́ mi àìmọye bad influence lórí social media kí lẹ rí ṣe sí for instance wo rí Idris yẹn tó pe rẹ̀ ń Bobrisky tó sọ̀rọ̀ ẹ̀ di obìnrin lórí social media tó bẹ̀rẹ̀ sí ní múra bí obìnrin tó ń ṣe bí obìnrin kí lẹ rí ṣe sí ẹni tí ò ra dátà fún mi kò lè béèrè pé kí ni mò ń fi dátà mi ṣe ohun tó bá dẹ̀ wù mí mo lè fi dátà mi ṣe lórí social media. lóòótọ́ ni àmọ́ síbẹ̀síbẹ̀ náà ohun tí ò dáa kò dáa. èmi àlùwárà kí ọlọ́pàá mẹ́ta èmi tó ṣe pé igbákejì ọlọ́run ni mí. àwọn bàbá sọ wípé àwọn ni igbákejì ọlọ́run. ẹni tí ó bá fọlá mi tọrọ lọ́dún yìí. àwọn bàbá sọ wípé ẹni tí ò bá fi ọlá wọn tọrọ lọ́dún yìí. àdúrà rẹ̀ ọgbà. wọ́n ní bàbá sọ wípé àdúrà ẹni yẹn kò ní gbà. kò ní gbà èmi àlùwárà kí ni mo wí bẹ́ẹ̀. àwọn bàbá sọ wípé àwọn wáràkì ni wọ́n wí bẹ́ẹ̀. èmi ọlọ́pàá mẹ́ta. bàbá sọ wípé àwọn ọlọ́pàá mẹ́ta. ìhun tí mo bá ní kọ́lọ́run ó ṣe lọ́lọ́run ó ṣe. bàbá sọ wípé tí wọ́n bá sọ fún ọlọ́run kéwú kí ọlọ́run ṣe ni ọlọ́run máa ṣe. ọlọ́run ò tó bẹ́ẹ̀ kọ́ máa ṣe kò tó bẹ́ẹ̀ kò tó bẹ́ẹ̀ kò tó bẹ́ẹ̀ kọ́ máa ṣe ọlọ́run ò tó bẹ́ẹ̀. bàbá sọ wípé kò tó bẹ́ẹ̀. ọlọ́run ò tó bẹ́ẹ̀. kò tó bẹ́ẹ̀. ọlọ́run ò tó bẹ́ẹ̀. kò tó bẹ́ẹ̀. àfi kó ṣe. àfi kó ṣe. yóò ṣe ni. àwọn bàbá sọ wípé ó ṣe ni ó ṣe. torí bí Basira kí ló dé tó ń dì sọ mi ọ̀sán àti pé mò ń ṣe láìfù lọ́wọ́ wọ́n mọ̀ dá sí fílẹ̀ jẹ́ ọmọ sòsì ẹ̀ fílẹ̀ jí ń bá wí májà ṣe lẹ́nu láìfù jí ń pọ̀ sí ẹ̀. Basira kí ló dé tó ń dì sọ mi ọ̀sán àti pé láìfù ni mò ń ṣe kí ló dé tó ń dì sọ mi. ọ̀pá kúrú mọ́ sí ìṣọ́fẹ́ lù ní ṣọ́fẹ́ lù nulé ìyá ẹ̀ ni ìyá mi ló kọ́lé ní jogunlé ọmọ mi náà dẹ̀ jogunlé afájọ mi ò fẹ́ wàhálà jẹ́jẹ́ mi mọ jókòó má kò tí ẹ̀rọ mi ò ìyá ẹ̀dá dúró mi tẹ́lẹ̀ bá wíwọ̀ sí ló máa lóun rí nǹkan ìwọ ló ní ìrìkúrí àdúgbò. ẹ̀dá dúró bẹ́ẹ̀ ń gbẹ̀ ní ìyá yín lọ́kọ́lé ẹ̀yin jogunlé lọ́dọ̀ ìyá yín àwọn kan wọ́n kọ́lé yìí ẹ̀yin náà gbàdúrà kẹ́yìn náà kọ́lé ẹ wá jogunlé ìyá yín ẹ mọ̀ pé láìfù tẹ́mi ń ṣe yìí ibẹ̀ lèmi ti ń rí owó tí ì fi ń sanwó lé yín kí lóde tẹ̀ ní mi láyẹ̀ sọ fún Basira ọmọ yín. torí Ọlọ́run torí àná ní pátá èmi ò fẹ́ títọ̀ ní ìfẹ́ kọ́ńtẹ́ẹ̀tì mọ́ nínú ilé mi àwọn ogun àríkùrì àwọn kúrìkúrì orí àdúgbò gbogbo ìkúrì tó rí yẹn èmi ò fẹ́ mọ́ nínú ilé mi. ìyá tọ́lọ́run bá fẹ́ inú ilé yìí ibẹ̀ lèmi ní o ti rí tèmi ṣe inú ilé yìí eré TikTok tí ń ṣe yìí ibẹ̀ ní ti rí owó ilé yìí tí ń fi sanwó lé máa rówó ilé yẹn ní kí Basira ọmọ yìí kó má ti sọ mi mọ́ Basira má ti sọ mi mọ́. fọmọ mi ilẹ̀ lọ́rùn máa kọ́ lọ fà ìmọ̀ ń tẹ̀lé lẹ́yìn o èyí àfi fún wọn rí pé o ṣe láṣẹ pé ṣe takuntakun má ta pa sọ́run rẹ o. ṣorí lójú ẹ ó dàbí ẹni pé bóyá à ń bẹ ìjà á bá ìjà o gbogbo ìjà tá à ń bẹ ìjà fẹ́ ni o ìjà kó má ba orúkọ ìsìláàmù jẹ́ torí pé Islam ẹ̀sìn àlàáfíà ni ẹ̀sìn tí ò fẹ́ dọ̀tí ṣọwárí orúkọ Islam kò wá ṣe é bàjẹ́ torí tó bá ṣe wọ́n tiẹ̀ wàá bá tiẹ̀ lọ Islam máa dúró bó ṣe dúró ni àmọ́ orúkọ tiẹ̀ fúnra ara ẹ̀ ó ṣe kókó tó bá ti borúkọ ẹ jẹ́ lẹ́nu kí ló fẹ́ fi ṣègbésí ayé ẹ lọ́la. kílẹ̀tẹ̀ ń dà mí láàmú nínú ìlú yẹn àfáyì tí ẹ bá sọ abẹ̀bẹ̀ sókè ní gbangba wàláhì ibi pẹlẹbẹ báyìí náà lè ọmọ mú wálẹ̀ tí mo bá dé tẹ́ pẹ̀lú yín tí mo ṣe tẹ́ pẹ̀lú yín wàláhì mo fi Ọlọ́run búra èmi àlùwárà kí ọlọ́pàá mẹ́ta
tí wọ́n bá pe gbogbo àwọn màláíkà ọlọ́pàá mẹ́ta tọ́lọ́run dá fún mi wọ́n máa pa gbogbo yín rẹ́ wọ́n máa dé bàbá kí ló dé kí lẹ fẹ́ ṣe gan. màláíkà wo ló ń pè gan-an màláíkà wo ló ń pè dúró náà ta ni ọ́ lẹ́gbẹ̀ẹ́ ta ni ládùúgbò ta ni oníwọ̀n ọlọ́pàá mẹ́ta ò fẹ́ tẹ́. níwájú èmi àlewà kí ọlọ́pàá mẹ́ta omi rẹ̀ ó yí ilẹ̀ ilẹ̀ ó fomi yọ tí mo bá ṣe tẹ́ pẹ̀lú ẹ ìkí ó sí ọ ìkí ó ṣe gbogbo yín pátápátá nínú ìlú yìí. ẹ dúró náà Kúdùsì ṣé ọ̀pá burúkú tó mú kiri yìí ló ń jẹ lójú. orúkọ tá a sọ ọmọ ẹni inú ẹni ní gbé tí mo bá ṣe tẹ́ pẹ̀lú yín omi yóò yí ilẹ̀ ilẹ̀ ó fomi yí yín. ẹ wọ́n wòran. àfà ṣé bá ṣe máa wo kíní burúkú yìí ọ̀ ní kí n panu dé. kíní burúkú yìí ní lọ́wọ́. jọ dákun mélòó lára rẹ̀ nọ́mbà mélòó fẹ́ gbà mí ilé yìí nìkan. wọ́n bí sọ́dí bàbá tó ń lọ yìí fèmí àti ẹlẹ́ iṣẹ́ mi olóhùn ọlọ́pàá mẹ́ta máa fi yí ẹ wípé tó pa tiẹ̀ gùndè ní tẹ́lẹ̀ tó ti bẹ̀rẹ̀. àmọ́ ẹni tó bá jáwé sẹ́nu láàyè ó di dandan kó ìjà orí o. kí a ṣe o ṣe rí àwọn àgbàlagbà bọ̀ ọlọ́run dẹ̀ tún sọ wọ́n ní tá bá ní ká fi òkú ìyá wèrè fún wèrè àgbáwò náà ti máa yóò sòkú yẹ bó ṣe wù ú bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ àwárà kí ọlọ́pàá mẹ́ta yìí ṣe jẹ́ o torí etí wa ti kú kàkà kó dẹ̀ lára rẹ̀ ńlẹ̀ sí ni o ńgbà tó yí ẹnu ẹ̀yin tẹ́ jẹ́ ìmáàmù àgbà tí ò bá ka sẹ́nu àwa ló fẹ́ ka tí bá tiẹ̀ ń dá orí burúkú ẹ̀ ṣe bọ́ tọ̀nù ewu ní rẹ́dẹ̀ẹ́dẹ́ tí fi ń rẹ́ àwa mùsùlùmí la kí tí wọ́n ṣe pé fi ń rẹ́ àwa mùsùlùmí la nìkan bí ṣe fi ń rẹ́ ọlọ́run la bẹ́ẹ̀ ni fi ń rẹ́ ànábì la látara tiẹ̀ àwọn ẹlòmíì ọmọ sẹ́nu wọ́yọ̀wọ̀yọ̀ sọ́lọ́n báwo la ti fẹ́ dìfẹ́ǹdì ẹ̀ ẹ jẹ́ kan èmi ọmọ nǹkan tá a tún fẹ́ sí sọ̀rọ̀ ọlọ́pàá mẹ́ta yìí o èmi ọmọ nǹkan tá a fẹ́ ṣe sí o ó ti pa gbogbo orí social media kan o bọ́n ṣe pósì ẹ̀ lọ́tún bẹ́ẹ̀ náà pósì ẹ̀ lọ́sì wọ́n fi fídíò ẹ̀ kan hàn mí nìsín ó sọ pé gbogbo èèyàn tó bá fẹ́ gbàdúrà tí ó bá ti gba wájú òun kọjá ọlọ́run ò ní gbà láì jẹ́ pé bóyá ó jẹ́ àwọn INEC tí wọ́n fẹ́ kó election lọ fún gọ́ọ̀mẹ̀ntì sọ́ọ̀nà INEC láàrin àwa àti kéèyàn sọ pé tí èèyàn bá fi orúkọ sínú àdúrà ò lè gbà àwa kí ọlọ́pàá mẹ́ta ẹ̀jọ̀ kí ni orúkọ ẹ ní sínú àdúrà torí kò yé mi báyìí. ṣe rí bẹ́ẹ̀ ṣe rò ó bẹ́ẹ̀ náà lèmi náà ṣe rò ó ṣùgbọ́n bàbá wo ọ̀rọ̀ ọlọ́pàá mẹ́ta yìí dáadáa ọlọ́pàá mẹ́ta ò ní mọ́sálásí kan tá a fi sọ pé ibẹ̀ ní ti ń ṣe wáàsí. kò ní o. bẹ́ẹ̀ ni ọlọ́pàá mẹ́ta kì í ṣe pé bóyá àwọn èèyàn ń pè ń pé wá bá wa sọmọ lórúkọ yàtọ̀ sí gbogbo játijàti tí ń ṣe lórí social media yìí lọ èmi wá wò pé bó bá ṣe yóò padà sú òun náà nítorí mo rò ọ̀rọ̀ rẹ̀ Ọlọ́run bá sọ pé yóò til ìkìmọ́tà mọ́ni yẹ̀ṣáwù Ọlọ́run bá ní ẹni tí òun Ọlọ́run ọba bá fẹ́ràn lòun Ọlọ́run ọba máa ń fún ní ọgbọ́n ẹni tí òun Ọlọ́run ọba bá fẹ́ràn lòun Ọlọ́run ọba máa ń fún ní làákàyè àti wá rí i pé Ọlọ́run ọba kò fún ọlọ́pàá mẹ́ta ní làákàyè nù Ọlọ́run ọba kò fún ọlọ́pàá mẹ́ta ní ọgbọ́n nù. ṣé ká sọ pé Ọlọ́run fẹ́ràn rẹ ni. bọ́lá ò bá fẹ́ràn kọ́lọ́run kúkú pa Ọlọ́run ò fẹ́ràn kí wọ́n lóde tọ́lọ́run rí mi ẹ̀ yẹn. Astagfirullah. I'm sorry o ẹ má bínú o sáyọ̀dà ṣé ká sọ pé Ọlọ́run ò fẹ́ràn rẹ níbẹ̀ torí tọ́lọ́run ò bá fẹ́ràn ó yẹ ká sára ẹlù ti lù ú pa. anakunla ṣe rí ọ̀rọ̀ ìmọ̀ràn tèmi sínú ọ̀rọ̀ tó wà ń lẹ̀ yọjú pé ẹ̀yin náà lẹ́yìn bá wa ṣe ìtọ́jú ń bẹ̀ ẹ gbọ́dọ̀ táwọn àáfàá wa sọ lẹ́ẹ̀kan wọ́n ní bí agbára ẹ̀yin tẹ́ jẹ́ sí ìmọ̀ ọ̀bá ká ọlọ́pàá mẹ́ta ṣé irú tagbára tiwa yìí ló wá fẹ́ ká ni ẹ bá ṣe ń lajúlẹ̀ ta ní kò kàn wá ẹ ó lè padà tẹni tí ó kàn wá ẹ bá wa wá nǹkan ṣe sí i torí ẹ̀yin náà la ṣíwájú wa.
á wá nǹkan ṣe sí á gbìyànjú lórí ọ̀rọ̀ rẹ̀ mo sì mọ̀ pé Ọlọ́run ọba yóò kọ́ wa mọ̀ ọ́ sí. àmín. àǹfà qudus. Assalamu alaikum. Wa alaikum salam. àlùwárà kí ló dé o. àmín. ẹgbọ́n ta ń tọ́ lọ́rùn gangan. bàbá. mo wà pẹ̀lú yín o. ẹ ṣe rí ọ̀rọ̀ kan náà kan lómi ní. wọ́n á wò pé tí n bá wá bá yín ló máa dáa. ẹ ṣe rí lórí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ ní mọ́ṣáláṣí mi ní kí n wá bá yín. ẹ dẹ̀ mọ̀ yí pé ó ń bọ̀ àwọn báyìí la máa ń dẹ́ẹ̀dẹ̀. àwọn Yorùbá máa ń sọ bẹ́ẹ̀. wọ́n máa ń sọ bẹ́ẹ̀. lórí ọ̀rọ̀ ẹbọ tí wọ́n gbé síwájú mọ́ṣáláṣí mi. èmi gẹ́gẹ́ bí ẹnìkan mo mọ̀ wípé àlùbárà kí ọlọ́pàá mẹ́ta ló máa gbé ẹbọ yẹn síbẹ̀. bẹ́ẹ̀ ni ṣé wàá wọ ẹbọ tẹ́ ń wò yìí ìgbà tán ti gbé síbẹ̀ tẹ́mi fojú ara mi rí báyìí bẹ́ẹ̀ ló orí mi ń dìde. bẹ́ẹ̀ lórí mi wú orí mi ń dìde ni. àdèmọ̀ bóyá nǹkan tí ò yẹ ká fojú rí ni àbí nǹkan tó yẹ ká fojú rí. ó ní mo wá ní kí n wá bá yín wípé bóyá gẹ́gẹ́ bí àgbàlagbà ó lè ní nǹkan tá a máa ṣe sí i. torí nígbà tá a fi lọ Imam àwọn máa sọ pé ká ní sùúrù ká ní sùúrù ká ní sùúrù gbogbo nǹkan tẹ̀kọ́ ni sùúrù máa ń túnṣe bí díẹ̀ náà ṣe kí n ba gbogbo nǹkan jẹ́. ẹ kú làákàyè ó tọrọ lẹ sọ gbogbo nǹkan kọ́ ni sùúrù máa ń ṣe o gbogbo nǹkan kọ́ ni sùúrù máa ń ṣe o ẹ fojú kẹbọ orí yín wá ń. orí mi wú ni o. ẹ má bínú ẹ jọ ìgbà tí tẹ wá bẹ̀ mí lé ní ìsinmi báyìí láti ìgbà tá a ti jọ máa ń kírun ṣé mo sọ fún yín pé mo jáde mọ́rí káàsì rí kọ̀ọ̀rìbù ni mo sọ fún yín pé mo lọ rí ni àbí mo ní mo lọ ṣé mo dàfà mo sọ fún yín pé mo ṣe wòlímọ̀ rí látijọ́ tẹ ti ń tú èwo ni mo bá yín kọ́ álífù rí débi pé màmá bá yín tọ́kùn sẹ́ni gbogbo àwọn jáde aláàfáà tá a máa ń lọ tá a kàn máa ń lọ sọmọ ló kọ torí tèmi ò jẹ ni o èmi náà ṣe máa ń múra bí àfa o ìjọ wo lẹ ti sọ pé wọ́n ní wà sí tọ́ sí pé àwọn àfa àwa náà máa bá ti rábà náà kíní tẹ́rí mi ń bẹ̀ ẹ rí i pé èmi ò ń jòkó sí láàrin àwọn àfa àwájú ọwọ́ ẹ̀yìn ni mo ń jòkó torí gbà tẹ́ bá máa pín kéwú kó lè mọ́ kàn mí ẹ lè fẹ́ pín kó kàn mí láwọn èèyàn gbẹ́bọ wá àmẹ́ni tó gbẹ́bọ níwájú Ọlọ́run àtẹ̀yìn ẹ̀yin lẹ́yìn mọ̀ pé àlùwárà kiri. mo mọ̀ pé. èmi tẹ́ wá bá ní ìsìn lójú ara yín ọ̀rọ̀ ẹbọ lẹ bá wá o ṣégún ni mí àbí mo jàkàlà torí igún àtàkàlà àwọn ni mo mọ̀ tó lẹ́bọ kí n tèmi ṣé mo jọ dispatcher rider àbí mo wà wúbà àbí mo tún ni mo wà tí mo fi wá deliver ẹbọ àbọ̀nà ọ̀rọ̀ ẹbọ ṣe padà kàn mí báyìí. ẹ ṣe rí ọ̀rọ̀ tí mo ń bá yín sọ yìí ẹ bóyá ẹ ti fẹ́ mọ gbé gbàbọ̀ mi. mi gbé gbàbọ̀ mi o. gẹ́gẹ́ bí àgbàlagbà ni mò ń wo wípé ẹ̀yin tún máa mọ nǹkan mi tá a máa ṣe sí i. mi mọ̀ ẹ má máa tọrọ bá dọ̀rọ̀ ẹbọ ẹ má máa fi gẹ́gẹ́ bí àgbàlagbà ẹ má máa fàgbàlagbà kọ́ ọ̀rọ̀ ẹbọ o. àmọ́ tá a bá ń pín owó tí mo ń ju tiwa lọ. ọ̀rọ̀ ẹ̀ sì ló pa kí lẹ sọ ṣé àjọsọ̀rọ̀ ẹbọ ńgbà tí àjọmọ jẹjọ mọ mọ́sálásí ni èmi ọmọ bọ́rọ̀ ẹbọ ti débẹ̀ àlùwárà kí ló gbé ni o àlùwárà ká ni kò sí ní tó kàn mí pẹ̀lú àlùwárà ká ilé sẹ́rí ilé tẹ̀wọ̀n yìí ẹ má wọrí máma kírun nulẹ̀ kò dandan kí wọ́n mọ́sálásí wá kírun. irọ́ ṣe mọ̀ pé irun ọkùnrin mọ́sálásí ni irun obìnrin ló wà nínú ilé àwọn obìnrin ló lẹ́tọ̀ọ́ kan máa kírun nulẹ̀ ẹ fẹ́ sọ̀rọ̀ ayé dobìnrin nù. ọkùnrin mọ́sálásí ni. bẹ́ẹ̀ni. inú ayáwo náà ti kọ́ bẹ̀. ètò Islam ni. ètò Islam ni. bẹ́ẹ̀ni. àtàbàtò èmi ti dàrú. sọ ìgbà tí wọ́n máa tó ṣé wọ́n tó ẹbọ mọ́ ṣé wọ́n sọ pé wọ́n gbẹ̀bọ síwájú mọ́sálásí. ó náà fi ní kí la lè ṣe sí i. tá a lè ṣe sí i. ọ̀rọ̀ ẹbọ. ẹ lọ jẹ bóyá kẹ lọ jẹ ẹ̀yin gbà tẹ̀yìn sọ pé ẹ lẹ́ẹ̀ fojú rí ẹbọ ẹ lórí yín wú. orí mi wú ni. ó dà sẹ́kẹ̀ mi lọ fojú kẹ́bọ kí làmí máa ràn ni. kí n dọ̀jẹ́ là. kí la fẹ́ ṣe sí báyìí. tẹ́fẹ́ ṣe ẹ lọ rìpọ́ọ̀tì fún gọ́fìmẹ̀ntì. ọ̀rọ̀ ẹ máa ń pa mí lẹ́rìn o ìgbàgbọ́ bàbá yìí ó jà máa ń mú mi kí n máa rẹ́rìn ṣá. ọ̀rẹ́ wa gbogbo àṣà tó ń dá látàárọ̀ yìí gbogbo bó o ṣe ń pa wá lẹ́rìn nítorí ó jẹ́ mọ̀ pé o miss kankan. You are a good talent as in o dáa o balance o normal ó yẹ kó lọ join àwọn tó ń ṣe tíátà àwọn tó ń ṣe eré ìtàgé. má bínú ó ní kí n darapọ̀ mọ́ wọn tí yóò ṣe ẹ bó kó lọ fà ẹ fún mi láyọ̀nù ẹ fún mi débi tẹ̀bí mi gòyà láti o ẹ fún mi káàpù ẹ gbé káàmù lèmi lórí o ẹ fún mi ní yúgọ̀tì o. àwọn ẹ̀kọ́ ni mò ń sọ náà I mean àwọn tó ń ṣeré orí ìtàgé àwọn tó ń ṣiṣẹ́ normal tó jẹ́ pé bó ṣe wà yìí wà á máa fi kọ́mẹ́dì sáàrin wọn tó bá ti ń jù wá máa hàn
bá ti ń ju wa máa hàn you are a good comedian. ṣé bí mo ṣe wà ọmọ yàrá ẹ wọ lọ. bẹ́ẹ̀ni wo iyọ̀ kò kí n yẹra ẹ̀ lọ́bẹ̀ ẹni tó tọ̀wù ló máa sọ pé báyìí ni iyọ̀ ṣe rí. lóòótọ́ ó lè kọ́ ẹ lẹ́nu pé iyọ̀ kì í rẹ̀ náà bẹ̀ mo mọ̀ ṣé bí mo ṣe wà mo ń parí lẹ́rìn. èmi ò mọ tani mi wájú ọlọ́run wà máa yẹ ó ti wá dà ṣé níbẹ̀ ṣe ń sọ̀rọ̀ yìí méjì wọ́n gbé píkṣọ̀ kan wá fún mi tí mo rí báyìí tí bá fẹ́ sọ̀rọ̀ tèmi ó máa yàtọ̀ bẹ́ẹ̀ ni bí mo ṣe máa ṣe rè ṣé láàrin mi àti tí bá fẹ́ sọ̀rọ̀ tèmi ó débi tí máa gbà wọlé pásítọ̀ ni máa gbà wọlé ẹ̀sìn kírísítẹ́nì tí máa ní gbọ́dọ̀ olúwa ṣé kò lọ bòbòbò ṣé ó bẹ̀ àwọn ọmọ mi ṣe pé kò lọ bọ́rí ọ̀run ní bóyá láàrin mi àti ẹ lọ bọ̀ mí ọ̀run ní pé kò lọ bọ̀ yé bọ́jà máa gbé tèmi wọlé síbẹ̀ ṣùgbọ́n ọ̀run tá a sọ yìí kò gbójú lásán. wo èmi ò bá àìdíà yẹn try láti jẹ́ positive impact fáwọn tó ń bọ̀ lẹ́yìn. positive impact. kò já àrùn kan ṣe rere fáwọn tó ń bọ̀ lẹ́yìn. ṣé o tí mo sọ yìí kò ṣe positive impact ni. positive impact dá nínú gbogbo nǹkan tó ń sọ sílẹ̀ yìí. pípọ́ olúwa rán mi ṣe ọ̀dà láàrin mi àti ẹ èmi tí ìyàwó ilé tó fowó ọbẹ̀ tó bẹ̀rẹ̀ dátà lórí pé ó fẹ́ gbọ́ program lórí fóònù ẹ̀mí ọlọ́run sọ pé kẹ́ ẹ gbọ́ mi sí orí fóònù yìí ẹ̀rọ òróró ẹ fi sórí fóònù yìí ṣíbò ṣíbàdàbà ṣíbò ọjọ́ bẹ̀rẹ̀ sí ní mẹ́kì owó lọ rẹpẹ́ sẹ́mi ṣàwùkọ́ ṣe rere sẹ́mi ṣàwùkọ́ ṣe rere. bọ̀bí tèmi ń sọ kọ́ nìyẹn ibi tèmi ń sọ ni pé kò ní social media handle kò ní content tí wọ́n máa jù. I don't want you to go in the line of religion kìíní kan ó lè máa pí ẹ máa fún ẹ wọ́n ní jẹ́ ẹni máa jẹ́ náà máa bẹ́ẹ̀ wá fóònù tó dáa tó jẹ́ pé tó o bá ti ní content á jù síbẹ̀ á dẹ̀ lọ fà á Kàmọ́ àti Òsénì. tó má dárúkọ èèyàn ìgí dádúró ni mí má fẹ́ èèyàn wé mi o mo dádúró gèdèǹgbé ni mo wálé ayé mi lọ́tọ̀ ni tó yà ṣeré sí mo tẹ̀ mí fẹ́ ṣe pé kíkẹ́ mi yàtọ̀ sí tán tó ti ṣe mo fẹ́ fẹ́ sìnkú tí n bá fọ̀ rẹ̀ sìnkú á dá wàhálà lẹ̀ lọ́tún lọ́sì àríwá wá ta àwọn èèyàn má pariwo a máa pariwo àtọkùnrin àtọbìnrin ariwo mi ló máa pa káàkiri. That's a good content now fóònù ló kù táwọn abẹ́ wa. yẹn sọ kinní kan fún ẹ ọbẹ̀ tá a fi àbò sí polú ẹ̀ oníjìnà bọ̀rọ̀ o wò kàkà kó jiná àrùpá náà ni. lórúkọ náà ibi ẹ̀rọ ọ̀rọ̀ ẹ̀ ó da ìparí ò da o wá gbọ́ ọbẹ̀ tàbí gáàsì sí á jiná kódà gan àti òrùpa náà èyí tó sọ my manager content creator ṣé àlọ́. káyọ̀dé ó ti yé báwọn káyọ̀dé gba bí sọ́skọ́ọ̀tì yìí kọjá ó ti yé ẹja báyìí ẹja gbà báyìí ọ̀nà ní ẹgbọ̀nà báyìí. Àfà ṣebí ọ̀dọ̀ ìyá Bàṣírá là ń lọ kí ló dé tá a tún wá gba ọ̀nà ibòmíì. ohun tó jẹ́ ká gba sọ́skọ́ọ̀tì tí mo fi ní àgbà kọ̀rọ̀ yìí sọ́dọ̀ àwọn àfáà tí wọ́n ń bọ̀ yẹn ìfẹ́ kí wọn ìfẹ́ gbàbẹ̀ sọmọ pé tí ọba fẹ́ ká yó ìyẹn mọ̀ ń ṣe tiẹ̀ mú ń jẹ ni gẹ́gẹ́ bí mi sì jẹ́ igbákejì ọlọ́run àlèwárà kí ọlọ́pàá mẹ́ta yìí tí wọn ìbá kí wọn táwọn ní ọba kí mi ó lè di wàhálà torí mo lè bínú lẹ́ẹ̀kan náà tí wọ́n kí mi gbogbo wọn sì fàyà lẹ́ẹ̀kan náà iṣẹ́ ọlọ́run bàjẹ́ nù ni àmọ́ fẹ́ da sí ọlọ́run tó bá bínú èmi àlèwárà kí ọlọ́pàá mẹ́ta máa da sí ọlọ́run nù ẹja fi wọ́n lẹ̀ ẹja gba báyìí tiwa. ẹ kí ló dé tẹ̀ fẹ́ wá kí wọn. tí mo bá ní kí wọn ọmọ gẹ́gẹ́ bí mi sì jẹ́ gbákejì ọlọ́run wọn náà mọ̀ pé gbákejì ọlọ́run ni mí ó sì mọ́ṣẹ́ tọ́lọ́run gbélé mi lọ́wọ́ yìí àwọn àáfàá yẹn sì ní wòye fẹ́ kẹ́nìkẹ́ ó ju àwọn lọ ìbínú orí ní ẹni tí ọba ti fẹ́ káyọ̀ àṣetì ẹ̀ mú ń jẹ́ ẹja gba báyìí tiwa. àlùwárà kí ló dé o ẹgbọ́n ta ń tọ́ lọ́rùn gangan tẹ́ni kìsà àmàjẹ́ títà tán lọ́jọ́ kọjọ́. àwọn aleykum salam ajé àwa báwo mo gbé ẹ àdúrà yẹn gbà o. àwọn bàbá sọ wípé àdúrà yín ó gbà. ẹ rí bá ti ṣe ẹ̀rọ náà gbé gbà. àwọn bàbá sọ wípé ẹ rí bá ti ṣe ẹ̀rọ náà gbé gbà. ó yá ìdìde. ṣùgbọ́n kí ló dé tẹ̀ ẹ̀ borí. kí ló dé tẹ̀ ẹ̀ borí. ọmọbìnrin àpá. àwọn màláìka máa ń ṣépè fún ẹni tí ó bá borí. àwọn bàbá sọ wípé àwọn màláìka máa ń ṣépè fún ẹni tí ò bá borí. bẹ́ẹ̀ mi ti jẹ́ igbákejì ọlọ́run yìí. báwo bàbá ṣe jápá kejì ọlọ́run. ó yẹ kí n ní kọ́lọ́run dá sẹ́ríà fún ọ ni. ó yẹ káwọn bàbá sọ fún ọlọ́run pé kó dá sẹ́ríà fún mi. àmọ́ wọ́wọ́ ọlọ́run mọ́ ọlá. àmọ́ àwọn bàbá rotọ ọlọ́run mú ẹ lára ni. tó bá ti dijọ́ mi kó máa borí dáadáa tó ọlọ́run ọ̀fẹ́ àwọn màláìka ọ̀fẹ́.
wọ́n yọ̀ǹda rẹ̀. ẹ má bínú. ọ̀rẹ́ mi kan tó jẹ́ pé ó pè é ní àbáyé nínú ẹ̀wẹ̀ nítorí ó yá sáré máa ju lámbà ẹ̀. ẹ lẹ o ìwọ pé ẹ ní àfọ ọlọ́pàá mẹ́ta. bẹ́ẹ̀ ni èmi ni àlùwárà kí ọlọ́pàá mẹ́ta. níwájú tèmi èmi wò ní ọlọ́pàá méje ìwọ ló súnmọ́ Elédùmarè. Ọlọ́run ló ní orí bẹ́ẹ̀. rí báwo Ọlọ́run ló ṣe mí bẹ́ẹ̀. wá sí tádì. àná Ọlọ́run ló ṣe mí bẹ́ẹ̀. ìwọ kẹ ìwọ tẹ ò wáyè. tí mo bá ṣe tẹ́ pẹ̀lú ẹ lámbébí àbí kí wọ́n ń pè ọ́ wọ́n wo bí ìyá ìjẹlá rẹ ní ọlọ́pàá mẹ́ta tí wọ́n náà pé ẹ bó ṣe wà yìí ṣé ìwọ yìí tó ti fún ẹ láyè àwọn tá a súnmọ́ lọ́hùn èmi nígbà kejì Elédùmarè ìwọ tó pé káṣẹ̀ fún ẹ lága ẹ bá mi tọ́ kíní yẹn àwọn ẹ̀fọ́ ẹ láyè ò wà láyè ìwọ ìwọ fi ẹsẹ̀ gbá pọ̀pá tí àwọn màláíkà Ọlọ́run gbé fún mi tí mo gbà lọ́wọ́ Ọlọ́run. abọ́sẹ̀ màláíkà ló gbé fún báwo ni báyìí. a ti ní 1 million views. 1 million views ó máa wọ 7 million views. sọ́ni fún wa láyọ̀. wọ́n bò sáfù mi ní màlúù. wọ́n bò sáfù mi ní ká. wọ́n bò sáfù mi ní gọ́ọ̀tì. bẹ́ẹ̀ ni o. ọgbà pọ̀pá mi pọ̀pá táwọn màláíkà yọ̀ǹda fún mi. ọmọọṣẹ́ Ọlọ́run ló fún mi. Ọlọ́run gbé fún mi. ọmọọṣẹ́ Ọlọ́run ló fún mi. 1 million views yín yẹn ẹ sì rí ohun tí ó bí fún yín. kílódé bí fún ẹ. ọmọ já lọ. ibo lẹ ń lọ ibo lẹ ń lọ. tí n bá ṣe tẹ́ pẹ̀lú ẹ. pé kí ni. Ọlọ́run tó da ọ yóò nu ọ̀mù ẹ. ìrọ̀lọ́ pa bọ́sẹ̀ ọlọ́pàá mẹ́ta ni ẹ. tí wọ́n bá nẹ ọ̀pá yìí sókè àrọ́ sì sàpá. wáyé ọlọ́pàá tàlá ni wọ́n lé wa. máa mo lè bínú kí ní ṣàkó náà ń bọ́ lè wá bó ṣe wò mí. ó bá ń bọ̀sẹ̀ gbọ́ Ọbàtálá Ọlọ́run ló kápá lérí rẹ̀. báwo ọkàn mi o sọ́ọ́lá fún mi ní màálù. sọ́ọ́lá mi lọ bá yà sọ̀rọ̀ báyẹn. tí mo bá bínú pẹ̀lú ẹ tí mo nẹ pọ̀pá mi sókè mo lè ní kí òjò omi gbóná kọ̀rọ̀ kárí ayé kó pa gbogbo rẹ̀ yín. ṣàkó náà ń bọ́ lè wá o. ó bá ń bọ̀sẹ̀ gbó agbára Ọlọ́run nílò. ọmọ ṣàkó ní gbọ́sẹ̀ wò mí. Ọlọ́run ju gbogbo ẹ lọ. Ọlọ́run ju gbogbo ẹ lọ. sọ fẹ́ lù mí ni. lábẹ́bí àbí kí wọ́n sọ sọ́ra rẹ o sọ ara rẹ mo ń gbé sọ sọ ara rẹ mo ń gbé sọ ọ bí fi ọwọ́ kàn mí lọ́jọ́ sájòkó jẹ jókòó àjá lọ mọ́. òní àrò bírin bákan ní ṣe bí kan àtẹ fún kan agbára ajá agbára. Salaam alaikum. Wa alaikum salam. ẹ má bínú ọjọ́ Sunday mi ò ní lè ráyè wá sí àsàlátù mo ní ibì kan tí mo fẹ́ sáré dé ó ní mo ní ṣàlàyé fún yín kó má di pé ẹ ní rí mi ni mo ṣe ń sọ fún yín. ó dà bẹ́ẹ̀ inú mi dẹ̀ dùn ẹ mọ̀ pé àjọsọ náà ni pé ẹnikẹ́ni tó bá ti ní wá sàlátù nù wá káyọ̀ tẹ̀ máa gbọ́nra wa gbọ́ àwọn náà àmúlé lọ́wọ́. Salaam alaikum. Wa alaikum salam. àwa nu. afa qudus. ẹ pẹ̀lẹ́ o. ṣé mo lọlẹ̀ ni àbí àti máa fà mí sókè. àwọn ọmọ yìí ni mo máa fẹjọ́ wọn sùn. àwọn ọmọ òfò àwọn ọmọ dáadáa tẹ̀ ń kó káàkiri ẹjọ́ wọn máa fi sùn. wọ́n pàdé wọn bẹ̀rẹ̀ nísìn kàkà kí àwọn ọmọ yẹn kó kí mi wọn ò kí mi ọ̀rọ̀ burúkú ọ̀rọ̀ dáadáa làwọn ọmọ òfò tẹ̀ ń kó káàkiri àwọn ọmọ dáadáa yẹn ni wọ́n ń sọ sẹ́mi àlùwárà kí ọlọ́pàá mẹ́ta wọ́n á fẹjọ́ wọn sùn ni o. wọ́n á fẹjọ́ wọn sùn ni o. wá qudus àlùwárà kí àbí kí ló ń pè rẹ̀ ṣé ó wá fẹjọ́ sùn ni àbò wá jà torí ọ̀rọ̀ tó ń sọ yìí ohun ẹ̀ le o kí ló ṣẹlẹ̀ gangan. àfa ẹ má bínú àlùwárà kí ẹ má bínú mo rò pé ẹ lọ lé kéwú mi mọ síbẹ̀ gba lé kéwú kọjá èèyàn tí ẹ máa ní àpọ́nlé àwọn àgbàlagbà bí kéèyàn ní àpọ́nlé Ọlọ́run lára ẹ débí kò tiẹ̀ sápọ́nlé kankan ẹni ẹ tó ẹ bẹ̀rẹ̀ sí gbé àwọn ọmọ ṣépè lẹ́nu ẹni tó pé rẹ̀ lẹ́ni Ọlọ́run ẹ ti rárá nǹkan tá à ń sọ fún yín. níbi abájọ bá bá ọgbọ́n tá a bá bá àgọ́ bẹ́ẹ̀ ìmọ̀ ń dùn mí. tẹ́ bá ti rò pé. òròkè ń ba ọgbọ́n lọ́dọ̀ ẹ̀yin àgbàlagbà àṣẹ nílàkà. ìwọ fúnra rẹ lọ nílàkà yìí. àtọ́jú kẹrùn ní pẹ̀lú àwọn ọmọ yẹn àsọpọ̀lọ̀ kẹ́ ní bẹ́ẹ̀ rí àti ihun tẹ́ nù wọ́n òun ni wọ́n ń wí jáde òun. ihun tẹ́mi kẹfẹ́ ni pé ẹ bá mi bà wọ́n níwọ̀. àlùwárà àfa ńlá. káwa bá wọn níwọ̀ sọtiri Ọlọ́run ìpẹ́ kó tó múyàn ẹni tí ò bá ti bọ̀wọ̀ fọ́lọ̀ ọmọ kéékèèké lásán lọ́wọ́ fẹjọ́ wọn sùn ni wọ́n sọ̀rọ̀ jákujàku ọ̀sẹ̀ bẹ̀rẹ̀ ni o tí ì rí nǹkan kan. ọ̀sẹ̀ bẹ̀rẹ̀ ni Ọlọ́run ṣe bẹ̀rẹ̀ sí díì pẹ̀lú ẹni àwa lọ débi bàyìí tó bẹ̀rẹ̀ sí sọ ẹ káwa máa wọ́ọ̀nù àwọn ọmọ. kò tiẹ̀ tí ì rí nǹkan kan bó ṣe máa rí nìyẹn ẹni bá ti sọ pé òun igbákejì Ọlọ́run lòun jẹ́ nǹkan tó jọ ọmọ àdínà ojú ẹ̀ ti rí ó tí ì rí nǹkan kan. ìhun tẹ́mi ọkẹ́ sọ fún yín ni pé wàláhì mo fi Ọlọ́run búra èmi àlùwárà kí ọlọ́pàá mẹ́ta mo fi ẹ̀mí mi búra tẹ́ ẹ bá bá àwọn ọmọ yín níwọ̀ àtẹ̀yìn àtàwọn ọmọ yín ilé ọ̀gá jù yín lọ. tójú yín bá rí nínú ìlú yìí ìfojú yín rìn ká. nǹkan tí ń ṣe qudus yìí o ẹni bóyá débi ṣé mo lọlẹ̀ fún yín ó ń fà mí sókè àbórí yẹn dàrú ni ṣáfà lélẹ́yìí eléyìí ò kéénu kéwò. ọ̀rọ̀ sáfà lélẹ́yìí kọ́ ọ̀rọ̀ ọmọkùnrin yóò ti di nǹkan tí àpapọ̀ mùsùlùmí tí wọ́n gbọ́dọ̀ jòkó kan ṣe mítìn lórí eléyìí ó ti di nǹkan mi o. ẹni tó mi tiẹ̀ ń rí ni pé tí mo ti mọ̀ pé nǹkan ti ń ṣe orí ẹ̀ ni pé díẹ̀ ló kù ó mà ti rẹ yín mú tán díẹ̀ ló kù. mélòó ni mo tèmi tí ó bá tiẹ̀ fọwọ́ rẹ ẹ̀sìn tí ń bàjẹ́ ní dùn èmi
àlùwárà kí ọlọ́pàá mẹ́ta ó mú ọ̀padà ni ó sì fọ ọ̀rẹ́ mi mú ó jọ mí lójú. mi ìdẹ pàdé ẹ níbi tí wọ́n ti àtijọ́ mark sanbita sorry ẹ má bínú jàre mi ìpàdé ẹ tó ti mark sanbita rí àbí tí yọ ọmọ tí. Àfà ẹ jẹ́ ká fi ti ọlọ́pàá mẹ́rin lẹ̀ ọ̀rọ̀ ẹ ti a máa ń wá àkọ́tà máa ṣe lórí ọ̀rọ̀ ẹ ni. a máa wá àwọn àtà máa ṣe lórí ọ̀rọ̀ ẹ. ẹ má bínú màá débi tá a ti máa ń fagbó sorry ẹ má débi ọ̀dọ̀ àwọn tó máa ń tagbó kó máa yẹ kán tagbó. ṣé ẹ ti máa rí atẹ́gùn ọlá ti dé. ọjọ́ èèyàn ni ẹ o no kó o ṣe wà yìí gbogbo tó máa ń jù yẹn ó máa ń lọ gan. kò ní lọ́kẹ̀ ẹ wá gbọ́ ní ọjọ́ kìíní àná tó ní pé ká bẹ̀rẹ̀ kọ báyìí mọ́kọ́ ti kọ̀ mo ti kọ̀. ó yé mi. òun gba ẹ̀sìn mùsùlùmí jáde èmi tèmi mo fẹ́ gba ẹ̀sìn kírísítẹ́nì jáde ṣé máa lérò jùlọ. ó máa lérò jùlọ. máa lérò jùlọ. ó mọ tó wà lára ẹ o ó mọ̀ pé bó ṣe ń ju gbà mí yẹn àwa tá a jẹ́ mánéjà ẹ máa wò pé tó o bá lọ ṣe nọ́mà lásán tó o lọ ju tó fẹ́ jù yẹn ó máa mèkẹ́. a jẹ́ pé bẹ́ẹ̀ mi bá bọ́ ta máa padà nù. ó máa finish ẹ̀. ṣé bá rí òun ó máa jábọ̀ dànù. ó máa jábọ̀ òun ló máa jábọ̀ kì í ṣe ìwọ náà òun ló máa jábọ̀ kì í ṣe ìwọ máa rọ sí ẹ wọn àti ní tọ́ọ̀gù àwọn content tó ní báyìí máa ń ṣe gbé fóònù síbẹ̀ yẹn ó ti fẹ́ bẹ̀rẹ̀ content fẹ́ kárí ìyá nìyẹn. eléyìí ṣe content wo èèyàn tí mo wo orí pípò. ọ̀rẹ́ gbẹlẹsẹ ọ̀rẹ́ ní kú. ní bákan ní ṣe bí kan àtẹ̀fún kan agbára ajá agbára lọ o yé ọlọ́pàá mẹ́ta lókun ọdún kò yá jù. bàbá ọ̀dọ̀ yín la wà o àwa fi ìyọ́nú Ọlọ́run bá bẹ̀ yín ni pé kẹjọ kẹ má bínú tẹ́ ẹ bá mọ̀ wá ẹ wò wá dáadáa ká sọ pé ẹ̀rí wa rí ẹ mọ̀ wá ẹ rántí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí àwa lẹ pàdé ní ìjẹta tí ọ̀rẹ́ wa kan fi ń yọ ẹnu sí yín tó ń bá yín fà á èmi mo mú fóònù dání báyìí tí mo sọ pé a ti wọ 1 million 2 kò yẹ yín ọ̀rẹ́ wa yìí nígbà tí ló bí tán tó ń ranjú wò kò wá mọ̀ kan tó máa ṣe fún yín mọ́ ó kàn mú ọ̀pá yìí ó kàn fi gbágbá ní bó ṣe fipá gbà báyìí àtìgbà náà àtẹsẹ̀ àtọwọ́ àti gbogbo ara ẹ̀ ọmọ ti rọ̀ láti wá bẹ̀yìn pé kẹjọ kẹ bá wa sá. gbẹ̀nu ẹ dákẹ́ bí odúró èmi àníwọ̀n kí ọlọ́pàá mẹ́ta mo máa ń sọ mo ní èmi gbákejì ọlọ́run èmi tó ṣe pé tí ì bá ń sọ̀rọ̀ báyìí ọlọ́run mọ̀ gbàṣẹ lọ́wọ́ mi ni tó bá fẹ́ ṣe gbogbo nǹkan èmi ni ó wá ń kọjá tó wá fi ẹsẹ̀ gbápọ̀ pa mi ẹ̀dẹ̀ lẹ́yìn wá 1 million views òun náà rí àmọ́ òun tẹ́ rí lẹ́yìn rẹ̀ yóò nira o òun náà lẹ ti rí yìí o àmọ́ mi wá ní gbọ́ mi ní gbà lẹ́yìn ọjọ́ méje ẹ padà wá bóyá inú mi ò ti rọ̀ ńgbà náà tínú mi ò bá rọ̀ lẹ́yìn ọjọ́ méje yẹn ẹ padà wá lẹ́yìn oṣù méje bóyá inú mi ò ti rọ̀. àpá ẹjọ́ torí Ọlọ́run ẹ̀bẹ̀ náà làwa bẹ̀yìn okun òní fún orun káwà ẹjọ́ torí Ọlọ́run ẹ bá fún wa lẹ́rù ká lọ fún lókun kárẹ̀ ìyá ẹjọ́ torí Ọlọ́run. kó o bẹ́ẹ̀ níwájú èmi àlùwárà kí ọlọ́pàá mẹ́ta tó kú bá wó ruru èèyàn wà ruru ni ẹni ọba mọ kùsáwà ni o yóò wà rúrúrúrú ọ̀rẹ́ yín ti wà sà dandan ni kó àwọn ayé wà rúrúrúrú. pọ̀pọ̀ ọlọ́run ló gbá nípa ọ̀fẹsẹ̀ gbá pọ̀pọ̀ ọlọ́run táwọn màláìkà ń mú káàkiri ilẹ̀ lẹ́rọ pọ̀ wà ní ojú inú lẹ́ ń lò ẹ̀ ní ojú inú títà lẹ́ ń lò ojú mọ́kànlù igi ògiri lásánlásán ẹ̀yìn kí ọba jókòó jẹun kí ó ṣe yín ẹ kó wájú mi ẹ kó wájú mi. ẹni sùúrù o à ń bá yín kọ ẹ̀jẹ̀ ń parẹ́ àwa ń bẹ̀ yín ẹ̀jẹ̀ ń kí ṣé àbí kí ló ṣàfà ṣe rí okùn yìí ẹ lè má mọ ẹ̀rẹ́ ní o tí bá fi nà yín ẹ máa kákò ní kí ló ṣe yín ẹ̀jẹ̀ ń bẹ̀ yín ẹ̀jẹ̀ ń kí ẹ̀rànjú tó ẹ̀yin kíní kan o ọlọ́pàá mẹ́ta o ọlọ́pàá mẹ́rin o mo wá jẹ́ ń tẹ̀ wá ṣé tó pé mo wá bẹ̀ yín èmi ò gbádùn o. níwájú èmi àlùwárà kí ọlọ́pàá mẹ́ta alágẹmọ tó ṣe gẹ́gẹ́ ikú pa ábẹ́lẹ̀ tà sí ọ̀pọ̀lọ́ tí ń gbé rẹ̀ jẹ́lẹ̀ gbàgbàgbà. ẹ wá wò mí dáadáa nínú alágẹmọ àtọpọlọ èwo dáàdi yín jọ ń bẹ. ọpọlọ ni bàbá rẹ jọ ọpọlọ ni wọ́n fẹ́ jọ. dáàdi yín jọ ọpọlọ. èmi àlùwárà kí ọlọ́pàá mẹ́ta. ojú àwa solution sí ojú pariwo. bàbá ẹ fi Ọlọ́run. ọlọ́mọkùnrin yìí lọ jẹ́ o bí ẹ bá ń ṣe ọlọ́mọkùnrin yìí máa ní kó di ọ̀pọ̀lọ́hún láàrin ìṣẹ́jú 5 wo ọlá rẹ lọ jẹ tó bá di ọjọ́ 7 sásìkò yìí kọ́ ẹ padà wá inú mi ò ti rọ̀ màá wá solúsẹ̀ fún ọ̀rẹ́ yín yẹn àmọ́ tí inú mi ò bá rọ̀ lẹ́yìn ọjọ́ 7 yẹn ẹ padà wá lẹ́yìn oṣù 7 mọ́ mu akíní dání yín lọ́wọ́ eléyìí ò ní àkàdà gbà mọ́ níyenu wo mo fẹ́ jáde tẹ́lẹ̀ ni àmọ́ torí eléyìí mi ì ní jáde mọ́ ẹ mọ́ lọ wọ́n yọ̀ǹda ẹ mọ́ lọ torí ti. àṣẹ ló sì fi wọ́ sí wọ́ rẹ̀ tá ń jẹ́ túṣẹ́ olúwa mi o.
Lọ́ba. Guys, ẹ rí pé this life respect is kini reciprocal. Àfà àbí pastor tó bá fẹ́ respect ó ṣe kini ògógó ní láti rí respect rẹ̀. You understand? Ṣé ẹ notice pé wèrè kan tó pe rẹ̀ ní ọlọ́pàá mẹ́ta àbí kí ló pe rẹ̀ nù? Ẹ notice pé àtìgbà tó wá sádùúgbò tó bẹ̀rẹ̀ sí ṣe yàmàyàmà tó ń ṣe wèrè tó ń sọ pé òun kan kíní kan tó ń sọ pé àwa o àmúgbó ni wá o kíní kan ẹ rí pé ìgbà tá ti wù àmúgbó yẹn fún ṣé ẹ rí pé kò débi mọ́. Ọmọ ìyá mi bó ṣe jẹ́ gangan ló ṣe sọ yẹn gbáwèrè mi ò gbáwèrè òun lọ wọlé ayé yìí. 100. ó yẹ fi lọ́wọ́ yẹn kó tó bá àgbọn lọ jọwọ́ lè takọ̀ lọ ṣe bí mugun bọ́dà ó máa ń tà wá pa. Ọlọ́run ṣe àyẹn kẹ. Ṣẹ́ni pọ́n mi lélọ̀ rẹ̀ yẹbi sí. Ó ti yẹ. Ìgbéni fẹ́ni tó bá fi ìwọ̀ sílọ̀ tó bá gbà. Bẹ́ẹ̀ni. Tó tiẹ̀ yóò fi lọ wá ní àwọn rẹ̀ gbà. Àwọn tí ó yẹ pé ìgboro làwa dáàdì ẹ̀ làwa jẹ́. Àwọn òsínú sẹ́ẹ̀tì àwọn bàbá bàbá ìtọ́jú. Ó ti yẹ òun gan tó ń ṣe wá sí gan ṣé kò rí kà pé Ọlọ́run sọ ń pé tí wọ́n bá fìwọ̀ sílùú ẹ̀ tó bá gbà wàá jẹ́ ìyá ní kí ni. Ìwọ́n tó ti ẹ̀ ń sọ̀rọ̀ gan-an ṣáà wàá jọmọlé kéwù ẹ̀ rí. Ọmọ tó bá jẹ túbà tí ó lójú kòkòrò ní. Mi jẹ jẹ́rìí àwọn ọmọ oró mi kò sáyé rárá tó bá jẹ túbà tí ẹyọ kan Ọlọ́run lójú kòkòrò ni. Ọlọ́run tó bá lójú kòkòrò ẹyọ kan ti tó ẹyọ kan. Yàwá ẹ̀ka rẹ̀ apátárọ̀. Àfà akúṣẹ́ni Àròkẹ́ máa ṣẹ́ bí. ẹlẹ́ẹ̀fẹ́ rí mi. Bẹ́ẹ̀ ni ṣẹ́ bínú. Bínú bò landlord àti tenant ni wà. Ẹni bínú sí mi ni. Mi ò lè bínú. Gẹ́gẹ́. Bí Akínmi náà ṣe bẹ́ẹ̀ ṣe. Ìwọ̀n tó túmọ̀ sí. Ara ma Ọlọ́run rán mi sí ni wa. Bẹ́ẹ̀ ọ̀dọ̀ iṣẹ́ Ọlọ́run dẹ̀ rí kò sí mọ́ jẹ. Kò sí rọ́ńbẹ́ o. Ẹ rí iṣẹ́ tó Ọlọ́run rán mi sí iṣẹ́ tó nágbára díẹ̀ ni. Ẹ̀mí mímọ́ Ọlọ́run kí ni mo ṣe. Mo sì mọ̀ pé onínúure ni. Àwọn èèyàn máa ń sọ bẹ́ẹ̀. Ọlọ́run ò ní jẹ́ ká kú náà. Àmín o. Ọmọ yín ò ní kú. Àmín. Nǹkan ní ò ní bàjẹ́. Allahumma àmín. Pẹ̀lú ògbó Ọlọ́run. Àmín. Ẹ rí ohun tọ́lọ́run fi hàn mí ìyá wa. Inú mi ó dùn kọ́lọ́run jẹ́ gbọ́. Ni pé ohun tọ́lọ́run fi hàn mí ni pé bẹ́ẹ̀ tí wọ́n ń gbówó lé lọ́wọ́ mi. Ẹ má gbówó lé kankan lọ́wọ́ mi mọ́. Pé kẹ́yìn ọ̀gá ó ní ohun tó wọn Ọlọ́run fẹ́ fi dé. Allahu Akbar abẹ́rẹ́ Ọlọ́run Allahu Akbar Ọlọ́run tẹ́lẹ̀ dèmí yàn yín. Alhamdulillah. Kò sí rọ́ńbẹ́. Alhamdulillah. Pé kí n má gbowó lé mọ́ lọ́wọ́ Bẹ́ẹ̀ni Ọlọ́run ló wí bẹ́ẹ̀. Bóyá torí ẹ gbọ́ nínú tọ̀ pé ìyá mi ló kọ́lé pé mo jogún ilé yìí ò mí pé mi ò tún lè ṣe o. Ogun tí mi fi ní rúgbà owó lé mọ́ lọ́wọ́ tẹ́lẹ̀ dá mi ò mà ní jẹ́ kémi ríru ẹ̀ o. Màá gbowó lé lọ́wọ́ yín màá tún fún mi ṣàn yín lọ́wọ́. Àfà ọjọ́ mẹ́ta péré ló kù kówó lé yín dìú ṣé ẹ gbàgbé èmi kò tiẹ̀ gbàdúrà kẹ́ rówó lé san torógun wàhálà lẹ́ni ìran kan lọ́la yẹn ó ti sún èmi gan mi ò fẹ́ wàhálà àánú lé àwọn èèyàn gan ń bẹ̀rù láti wá gbalé lọ́wọ́ mi nítorí tiyín èmi kò gbàdúrà kẹ́ rówó lé san táwọn kò bá kógi wálé ni wọ́n pókùn mọ̀ wá lọ́la ibi ni mo wà tán ti fọ́gbò èmi àtọmọ mi ń bíbà yìí o èwo àfà ọ̀tọ̀ọ̀tọ̀ la wáyé o ẹ pọ̀ sókè kẹ́ ẹ rajà àmọ́ tẹ́ bá ti wà rí ilé tẹ́ ẹ fẹ́ gbà ẹ sì sanwó ọdún kan extra máa sì faramọ́ fún yín ṣóyè yín èní ni Thursday wà fà tó bá máa fi di ọjọ́ Monday tí mi ò bá rówó. Yàwá ẹ̀dàgbà ẹni bínú ni iṣẹ́ tí Ọlọ́run rán mi ìbọ̀rọ̀ mọ́ jẹ́ kódà bí n ṣe ń wo iwájú yìí mo fi kú níwájú. Ẹlẹ́dàá mi kọ́ àfà irọ́ bí alábí kò ní ṣe lórí mi ẹ̀gbọ́n mo ṣe máa ń pè ní ìyá kéré gbóhùn mi o ìyá kéré gbóhùn mi gbogbo ẹlẹ́yẹ mo ti bá múlẹ̀ ìyá kéré gbóhùn mi ó túmọ̀ sí pọ̀ máa yé ni ní èmi kì yóò kúkú kúkọ bí kò ṣe yíyẹ ẹ tún dànù ẹ sọ pé ìrí kankan. àfọlọ́pàá mẹ́ta tẹ gbà sílẹ̀ ẹ fún gbàkejì Ọlọ́run ni Allah mo ti jẹ́ gbàkejì Ọlọ́run iṣẹ́ tó náà bá rìn mi ti ń bá jẹ nísìnyí tí n bá jíṣẹ́ yẹn fún yín tẹ bá padà kú ní sí àdàbí pé bóyá mo ṣèkà fún yín ẹ bá sì nǹkan nǹkan ṣe yín ara yín ò yá orí yín ti burú inú yín ti pọ̀ pọpọlọ yín ti lọ́pọ̀ àbáyé bá mi ṣe yín ni wọ́n ní mi ní kú àṣẹjà wẹrẹ ni. ẹ má bínú àfà àníkẹ́ má sọ bẹ́ẹ̀ mọ́ ẹ má bínú ìyá wa ẹ má bínú. Èwo ní rádaràdà èwo ló ṣì onírò òṣì agbárí olójú burúkú ẹni bí tó pọnmọ rẹ balùwẹ̀ ẹjọ ẹbẹrẹ ayé kẹ kó ṣì lọ nínú ilé mi
iṣẹ́ tọ́lọ́run rẹ wà ní ni ó tá a bá jẹ nísìn yóò dàbí pé Ọlọ́run rẹ wá ń ṣe àjẹbí nǹkan bá padà ṣe yín nísìn yóò dàbí pé Ọlọ́run rẹ wá ń ṣe. ẹ̀yin ni nǹkan máa ṣe àfọ ìwúrọ̀ ẹdínwó ẹni nǹkan máa ṣe ìwọ ni nǹkan máa ṣe ìwọ ló ní rówó lẹ́sàn ìwọ ló máa kú ẹni kì í kú 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 bí kò ṣe yíyẹ. ẹ kálẹ́ sà. ẹ kálẹ́. ẹ sà. ọ̀pọ̀ ọjọ́ mẹ́ta. ẹ sà. àti òsì tí mo rí yín lálẹ́. nítorí ọmọ yín Mubarak ni mo ṣe wà tí mo rí bóyá ń ṣe ní skul pé kò wá skul mọ́ dídí mo fi ti tẹ́lẹ̀ mọ́ ni. ẹ̀kú ní bínú ni ṣe mọ̀ pé iṣẹ́ Ọlọ́run tá a gbé dání gẹ́gẹ́ bí èmi àlùwárà kí ọlọ́pàá mẹ́ta bí mo sì jẹ́ igbákejì Ọlọ́run ọba. iṣẹ́ Ọlọ́run dẹ̀rẹ́ kò ṣe mọ́ jẹ́ tó bá ti dé náà là ń jẹ́ Ọlọ́run ṣàánú wa ní ẹni bínú ni. iṣẹ́ yẹn tẹ́ sọ pé ẹ jẹ yẹn tó lọ́n pè yín sí yẹn ẹ ti jẹ́ bá mi mú ní weekend nítorí kó má bàa di ọmọ mi yẹn lọ́wọ́ nípa education náà. àbá tí yín lẹ́nu dáhùn ẹ̀dá tọ́lọ́run sí orí gẹ́gẹ́ bí èmi àlùwárà kí ọlọ́pàá mẹ́ta bí mo sì jẹ́ igbákejì Ọlọ́run yìí Ọlọ́run bá gbé iṣẹ́ rẹ̀ dé ó lè jọ pé àsìkò tó gbé déhùn àbọ̀lọ̀ yìí dandan ni ká jẹ́ iṣẹ́ òun gẹ́ẹ̀tì ọ̀rọ̀ mi. nínú ìgbà mi ń bẹ tó ṣe pé gbogbo ẹni tó kàwé náà nínú ayé wọ́n wá gíga ni ẹni tí ó sì kàwé náà ń wá gíga àìmọye ẹni tó kàwé tí ò fi sóríire àìmọye ẹni tí ó sì kàwé títún rán ẹni tó kàwé níṣẹ́ títún rán ẹ lọ́wọ́ náà ni pé tásìkò bá tó Ọlọ́run yẹn ju gbẹ ẹ má bínú ẹ dákun. ṣùgbọ́n sà wọn àti ẹ ṣe gan sà ó dára sà. ẹ ṣeun. ẹ ká sàn. bó ni. kò sọ́la. bó wà lára ọ̀rẹ́ yìí yẹn. ok ọ̀rẹ́ mi ààrẹ ti ya dúpẹ́ fọ́lọ́run Ọlọ́run ti gbàkóso lórí ayé ẹ̀ fúnra ẹ̀ báyìí ló jáde lọ síbi iṣẹ́ lẹ́yìn. wọn ò tí kù. ẹ dúná kí ni èròkìrò tẹ́yìn èèyàn máa ń rò sí yẹn nà ẹ máa gbọ́ ẹni tó ń wo ìṣẹ́jú àkànyìn apẹ́lẹ́ sí omi nǹkan kò ní ṣe ọ̀rẹ́ tèmi kàkà kí nǹkan ṣe ẹlòmíì nǹkan á ṣe. ẹ má bínú ẹ mọ̀ pé ìgbà tán ní ìṣù pẹ̀lú ọlọ́pàá mẹ́ta igbákejì Ọlọ́run so ọlọ́pàá mẹ́ta dẹ̀ ti sọ lórí láìfù wípé nǹkan tó sọ yẹn wọ́n máa kú ìdí nìyẹn tí mo ṣe béèrè pé ṣé wọ́n ti kú. ṣé wàá gbọ́ ẹni tó ń wò ìṣẹ́jú àkànyìn apẹ́lẹ́ sí omi ọ̀rẹ́ tèmi ó stand by dáadáa ó ti lọ síbi iṣẹ́. wọ́n ti jáde. bẹ́ẹ̀ ni. ẹ pẹ̀lẹ́ o. abẹ́rẹ́ àwọn náà fẹ́ mọ̀ ó dá tètè lọ bí gáàsì ń gbà. àlùwárà kí ló dé o ẹgbọ́n ta ń tọ́ lọ́rùn. a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. alhamdulilayi. fún ìjókòó tí Ọlọ́run fún wa láǹfààní láti jókòó léni àwọn pé kò ṣe nítorí nǹkan méjì pé kò ṣe torí àfáà wa Abdul Qudus tí wọ́n jẹ́ àlùwárà kí ọlọ́pàá mẹ́ta la ṣe jókòó. àfà salamu alaikum. ẹ má bínú ìpè ó ṣe àwùjọ àwọn àfà àwọn bàbá wa nílẹ̀ Yorùbá náà wọ́n sì sọ̀rọ̀ wọ́n ní tí ara alẹ́ ẹni bá ń jẹ kòkòrò tí ò dáa tí ò wá rẹ́ni pé ṣàkíyèsí ó dáa pé wọ́n ní òrò ẹrẹ náà kò ní jẹ́ kí ẹ dákun torí Ọlọ́run ẹ bá tiẹ̀ bẹ̀rù anábì Muhammad sallallahu alaihi wasallam ó yẹ ká níbẹ̀rù Ọlọ́run etí wa ti kún gbòòrò ó yẹ ká níbẹ̀rù Ọlọ́run bó ni ọmọ ẹ̀dá kan ó ṣe wò sùnsùn tí ó jí tí ó sọ pé òun ni igbákejì Ọlọ́run Ọlọ́run ọba ò lórogún kò lọ́ba kan kò ní wájú bẹ́ẹ̀ ni ò ní lẹ́yìn kẹ́nìkan wá sọ pé òun ni igbákejì Ọlọ́run ọ̀rọ̀ yìí kù díẹ̀ káàtó ọ̀rọ̀ yìí sì ń tàbùkù bá Islam àwa mùsùlùmí ìpé bó lèèyàn kan ó ṣe jáde tí ó sọ pé òun ni igbákejì Ọlọ́run tó bá jẹ́ pé lóòótọ́ o lẹ́yìn náà ka Kùránì ẹ sì ka súrátù Ikhlas
ẹgbọ́n tọ́lọ̀ ń sọ ń bẹ̀. A'udhu billahi minash shaitanir rajim. Mashallah. Bismillahir rahmanir rahim. Qul huwallahu ahadu. Allahu samadu. Lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad. Ọlọ́run ní kul wa Nábì sọ fún wọn pé huwallahu ahadu. Òun Ọlọ́run ọba ẹyọ̀kan ni. Allahu samadu. Pé òun Ọlọ́run ọba àṣọ ni. Lam yalid òun ò bímọ wa lam yulad. Bẹ́ẹ̀nìkan ò sì bí òun Ọlọ́run wa lam yakun lahu kufuwan ahad. Pé kò sí nǹkan míì téèyàn fi ṣàpèjúwe Ọlọ́run pé èèyàn sọ pé ẹ fi nǹkan míì wọ Ọlọ́run. kẹ́yìn wá jókòó kẹwàá máa fira yín wé Ọlọ́run àwí náà ìṣẹ̀lẹ̀ ń farúgbọ́n ọ̀rọ̀ wa ò tiẹ̀ jọ yín lójú sẹ́yìn tọ́lọ́run ò jọ lójú làwa àfáàfẹ́ jọ lójú. La ilaha illallah. Gbogbo ohun tí ẹ ń sọ pé bóyá kìí ṣe pé mi wí àlìwárà kí ọlọ́pàá mẹ́ta èmi kọ́ mọ̀ pé ra mi nígbàkejì Ọlọ́run fúnra ara rẹ̀ ló pè mí bẹ́ẹ̀. Ṣé rí Màláíkà Jibril òun ló kọ́ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam òun ló kọ́ ní kéwú. Ọlọ́run dá Màláíkà ọlọ́pàá mẹ́ta tó ń rẹ́ sí èmi àlìwárà kí ọlọ́pàá mẹ́ta. Ṣé rí sámà tẹ́ ń wò yẹn méje ni gbogbo yín mọ̀ sí àìnójú inú ni ojú ìta lẹ́ fi ń wò. Sámà méjìlá lọ́lọ́run dá tọ́lọ́run gbé mi àlìwárà kí ọlọ́pàá mẹ́ta lọ sámà méjèèjìlá tó sì kọ́ mi ní kéwú tó jẹ́ kí gbogbo nǹkan ó yé mi kọ̀ wá sí wòlíì kan láyé yìí tó lè tó mi àlìwárà kí ọlọ́pàá mẹ́ta. Kùdùsì orí ń ta ọ ni. Orí ń ta mi. àwọn kàtí tó wá ń sọ yìí báyìí ẹ wá gbà níkẹ. wọ́n dẹ̀ ń kọ́ òun parẹ́ wọ́n ń kọ́ fún ẹ òun parẹ́ báwo ti ẹ ṣe jẹ́ tó máa pè rẹ ní igbákejì Ọlọ́run àwọn ṣéwù wa gan àwọn ṣéwù Adam rahimahullahu ta'ala. ṣéwù Kamaludin gan Al-Hadabi radiyallahu ta'ala. bọ́n ṣe nípò tán lọ́lá tó tọ́lọ́run kàrámọ̀ wọn ò fọ́jọ́ kan ronú pé àwọn fẹ́ jẹ́ igbákejì Ọlọ́run báwo ti ẹ ṣe wá jẹ́ Kùdùsì mọ nǹkan tó ń ṣe o. ẹgbẹ́ lérí ilé o kò sí àfa kan láyé yìí tó tó èmi àlìwárà kí ọlọ́pàá mẹ́ta àtàwọn wòlíì tó ti àtàwọn tí ń bẹ lérí ilẹ̀ kò sí ẹnìkan wọn tó lè tó mi kò sì sí wòlíì kan tó lè tó mi mọ́ ànábì Ọlọ́run tó ní mí. Kùdùsì ó mọ̀ pé mi ti máa ń kí ẹni lọ sórí tí o máa ń ṣe pé ìkàlẹ̀ àwọn àfa àtọ́jókòó bí mo ò bá sàlábà ẹni Kùdùsì. Ẹ mọ̀ dán o ṣe rí ìkàlẹ̀ àwọn àfa yìí ó tijú yín ni o pípè tẹ pè mí kọ̀ yẹ kí n yọjú àmọ́ mo tijú Ọlọ́run mọ́ yín lámọ́ sì tijú Sẹ́ríkì ló jẹ́ kí n wá o bí ẹ bá ṣe bẹ́ẹ̀ mi ní wá o Ọlọ́run lọ́kẹ́ mọ̀ọ́mọ̀ dá mi lẹ́dàá tó fẹ́ dá mi lákàdá ẹ̀ kò sì sí wòlíì kan nínú gbogbo wòlíì tó ti wáyé rí àti wòlíì tó tún mọ wáyé àtàwọn tó ti lọ kò sẹ́nìkan tó lè tẹ́mi àlìwárà kí ọlọ́pàá mẹ́ta ní gbogbo wọn Ọlọ́run fúnra ẹ̀ ló ṣe mí bẹ́ẹ̀ o ẹ̀kẹ́ ní kẹ́kẹ́ mọ́ òkè bọ́yá ìmọ̀ kan bẹ́ lára ohun tó fi ju tèmi lọ. Sọlú alánàbí kàrí. Sallallahu alaihi. Lórí Ọlọ́run ọba ó sọ fún wa pé ẹ̀sìn Ìsìláàmù tẹ́ rí yìí ẹ̀sìn àlàáfíà ni. Bẹ́ẹ̀ni. Bismillahirrahmanirrahim. Inna ad-dina inda Allahil Islam. Inna ad-dina inda Allahil Islam. Kùdùs àfà ló pera rẹ̀. Ọlọ́run sọ pé qala Allahu ta'ala ó ní mi Ọlọ́run àlékọ́ ọlá sọ pé atakziru mina rihaha ìkìlọ̀ kúrò níbi kárí mi wa huwa nuhani qasdu ghayrillahi mahalahi bi ibadati. Ọlọ́run bá ní ìkìlọ̀ Ọlọ́run bá ń kì wá nílọ̀ kúrò níbi kárí mi ó wá ní kọ́sùtù ghayrillahi mahalahi bí ìbádàtì kéèyàn wá mú un tí ò sínú ẹ̀sìn kéèyàn wá fi kún ẹ̀sìn wípé Ọlọ́run ọba ló sọ tọ́lọ́run ọba ò sì sọ ibo lọ́lọ́run ọba ti sọ pé ìwọ ni igbákejì òun. Abinobi Kudus bidis ẹ mọ̀ gbà mí kẹ́. Ọlọ́run fúnra ara rẹ̀ òun ló dìdí sàmì lẹ́sà bẹ́ẹ̀ ihun tó wu Ọlọ́run ló fẹ́ fi èmi àlìwárà kí ọlọ́pàá mẹ́ta rọ kò dẹ̀ sí ẹnìkan tó lè gbapò mi lọ́wọ́ mi Ọlọ́run fúnra rẹ̀ ló fún èmi àlìwárà kí ọlọ́pàá mẹ́ta ní pọ̀pá
ó ní kí n mọ fi sáyé bó ti wù mí ṣe rí àwọn màláíkà ọlọ́pàá mẹ́ta tẹ́ rí àwọn ni wọ́n máa ń jíṣẹ́ fún èmi àlùwárà kí ọlọ́pàá mẹ́ta gẹ́gẹ́ bí Jibril ti ń jíṣẹ́ fún Ànábì wa Muhammad. wẹ́n rẹ̀ dákẹ́ jèrè Imam ẹ sì dákun ẹ fún mi láyè ẹ jẹ́ sàlábà kí ni burúkú ẹ jẹ́ lọ́lọ́kà nípò fún un. sọ ma pé àti ń pọ́nlé ọlọ́run fẹ́ sọ nùnù kí ló dé náà àyẹ̀wò ọlọ́pàá àwẹ̀rẹ̀ láìsọ̀ pa Mósè. pọ̀pá tọ́lọ́run fún mi àlùwárà kí ọlọ́pàá mẹ́ta òun ni mo fi ń fò káàkiri gbogbo ibi tí ìbá ń lọ láyé. ọ̀pá ló fi ń fò ọ̀pá wo lọ́lọ́ fún ọ sójú ọ̀pá Mósè ní ibo lọ fi ń fò káàkiri ọ̀hún sọ pé ọ̀pá fò sọ nílà káyìí ni ọlọ́run gbé wà lọ sí sánmọ̀ 12 gbọ́ ọlọ́run dá ibi tó ti wọ plane wo lọ Semrate ni àbí Harris ọlọ́run ti já òdúlẹ̀ lójú ọ̀run kọ́ fún kádàánù. wo lẹ́yìn eléyìí má jẹ́ ká tún rí ọ lórí fọ́nrán pé o ní igbákejì ọlọ́run ní ọmọ lẹ́yìn eléyìí má tún jẹ́ ká rí ọmọ. bẹ́ẹ̀ni ibi tá a kàn fún sí nìyẹn. bẹ́ẹ̀ni ẹ mọ bínú o ti gbọ́ ọdẹ sọ. abáàkùrù lóbi kùdùsì ẹ mọ̀ gbà mí kẹ̀ eléyìí mọ̀ ṣe gàdùsì lóbi kù mo mọ̀ dáràn o ilé tí ó mọ̀ ṣe yàn rọ o igbákejì ọlọ́run ẹ ti ẹ̀dùn náà ṣe mọ́ ní ọlọ́run ló ràn ẹ má bínú Yasin ẹ jẹ́ kiri náà mo fẹ́ mọ̀ nǹkan tọ́lọ́run ràn irọ́ mo fẹ́ mọ̀ nǹkan tọ́lọ́run ràn tèmi irọ́ ẹjọ́ tí ìṣẹ̀ tèmi tèmi. Sadiq ó dẹ̀dẹ̀ ká bá fa sọ̀rọ̀ wàhálà àfà ti pọ̀ jù ṣé tá bá bá fa sọ̀rọ̀ ṣáfà máa gbọ́ ni àfà lágídí tí àjẹ́ ká bá fa sọ̀rọ̀ nù tí wọn ò bá gbà ìgbà yẹn la ṣẹ̀ṣẹ̀ máa mọ̀ wípé wọ́n lágídí. jẹ́ ká máa sáré lọ tọrọ wọn jẹ́ ká sáré lọ ibi tọrọ wa. àlùwárà kí ló dé o ẹgbọ́n ta ń tọ́ lọ́rùn gángan tẹ́ni kíkísà àmàjẹ́ títà tán lọ́jọ́ kọjọ́ ibi abá sì ti pè lórí ẹnìkan kò jẹ́ fi tẹ́lẹ̀ ó ti yé àṣẹ lọ́jọ́ fi wáyé o àṣẹ ló sì fi wọ́ sí wọ́n. qudus A'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Masyaallah. Allahu la ilaha illa huwa hayyul qayyum. Hai, dah dúró bang. Ọmọ ibẹ̀ pa mí. Èmi àlùwárà kí ọlọ́pàá mẹ́ta. Kíngí, èyí tó ń pè ní kíngí yẹn. Àní kíngí yẹn, ó máa kú lọ́tún lásẹ̀. Àwọn bàbá sọ pé kíngí yẹn, ó máa kú lọ́tún lásẹ̀. Ká sojú abẹ́ ń kó. Àwọn bàbá sọ pé ká sojú abẹ́ ń kó. Orí láìfù la wà yìí. Àwọn orí láìfù la wà yìí. Táà ti ń sọ. Àwọn bàbá sọ pé táà ti ń sọ. Ó wá ṣe tutù. Ó wá ṣe tutù. Lọ́dọ̀ wa. Lọ́dọ̀ wa. Wọ́n rẹran. Àwọn bàbá sọ pé wọ́n rẹran. Ewúrẹ́ dúdú. Ewúrẹ́ dúdú. Méje. Méje. Àgbò. Àgbò. Dúdú. Dúdú. Méje. Méje. Wọ́n wá ra ìjàpá. Wọ́n wá ra ìjàpá. Méje. Méje. Àtẹ̀pọ̀ pupa. Àtẹ̀pọ̀ pupa. A fi ṣe sàárà fún wọn ni. A fi ṣe sàárà fún wọn ni. Kò ní lè jẹ́ kó kú mọ́. Kò ṣe kò ní kú mọ́. Ọlọ́run máa ń fi nǹkan hàn mí. Àwọn bàbá sọ pé Ọlọ́run máa ń fi nǹkan hàn wá. Mo máa ń rí dáadáa. Àwọn bàbá sọ pé wọ́n máa ń rí dáadáa. Gbogbo èèyàn tí ń bẹ láyé. Àwọn bàbá sọ pé gbogbo ohun tí ń bẹ láyé. Ọlọ́run ti fọjọ́ kú wọn hàn mí. Àwọn bàbá sọ pé Ọlọ́run ti fẹjọ́ kú wọn hàn mí. Èmi kí n ò ní kú. Àwọn bàbá sọ pé àwọn gan wọn ò ní kú. Lẹ́yìn èmi àtọ́lọ́run. Àwọn bàbá sọ pé àwọn àtọ́lọ́. Àti gbogbo wa yìí. Àti gbogbo wa yìí. Àní kú. Àní kú. Lẹ́yìn ìwà nìkan. Lẹ́yìn àwọn nìkan àbí. Àmọ́ ògbó ohun tọ́lọ́run dá. Àwọn bàbá sọ pé àmọ́. Igbákejì Ọlọ́run ìmìlẹ̀ ń jàre o. Àárín jìnnà láì ra bùkẹ́ ọ̀kẹ́rẹ́. Tábàlọ́ fáwọn fòdò bílẹ̀ jẹun o. Ènìyàn ọlọ́pàá mẹ́ta o. Ẹnìkan pè mí kẹ́tù mi pé o. Ọmọ ìyá mi ṣòro àwọn bíbí tó gbọ́ ẹ̀ a máa jẹ́ kán mọ̀ pé kí ni àràbà ní bàbá
ẹni abálábà ní kí ni bàbá ṣòro owó yẹn owó tó fẹ́ san yẹn wọ́n máa san by force by fire wọ́n tún wá ní san by force by fire o ìyẹn tá a fẹ́ gbà gangan ló máa ṣe gidi náà tún máa wá sàn. àlàyé mi ti gbé wọn débẹ̀ o ọ̀dọ̀ tí yóò wọ́n pé wọ́n iná jẹ́ bíbá. ó ti yẹ. tí wọ́n á ní 10 million wọn bíyà ẹ̀ 10 million. wọn ná búrẹ́dì o. torí ìbàdàn lọ yí tí wọ́n á ní 20 million wọn bíyà ó máa sọ. wọ́n máa sọ owó la fi ṣe kí ni owó la fi gbádùn ó ti yẹ. brown ìdán àfà kí ló bọ̀. tó lọ lórí ìlà ọmọọba ṣó epo orí ìlà ti dàrú ni. kí ló ṣẹlẹ̀. afáyé ló sọ pé kingi máa kú ó ti wọkú sí kingi ó ti wọ. dòdòdò igi wọ. ṣé kingi pé méjì. wẹ̀rẹ̀ ní bàbá yìí ni ọlọ́pàá mẹ́ta mi kí ló pe ẹ̀ṣọ́ ayé ṣe ni dàbí tiwa ògo aláyé tiwa wo tí bá mú ìyá ẹ̀ màá ní kí ni màá ní kọ́ lọ́ kọ́kọ́ yọ àfa tó wà nínú orúkọ ẹ̀ kó wá fún mi ní space kí ráyè ṣe kí ni kí ráyè ṣe kọ́ burúkú fún àbáyé ọmọ wa ẹni sùúrù jàre ẹ fi gbogbo story ilẹ̀ ló bí di next thing ìkọ́ tó ṣẹlẹ̀ sí ni pèmí ti ń plan fún ẹ ká lọ kálá yẹn mo lè ka yí lóhùn ká pa. sọ̀rọ̀ fẹ́ ló ti lọ báyìí ó ti lọ báyìí ó ti lọ báyìí ẹni kankan yẹ bá. ibi wọlé gba fóònù ẹ wọ́n ibi tí a bá ti rí báyìí ká ṣe kọ́ fún yẹn ni o gbogbo ọmọ yẹn lórí ṣe kọ́ fún yẹn mo dẹni dá fún kíkí kẹ ikọ́ máa ṣe yẹ. ẹ kásẹ̀ kalẹ̀ nínú ilé yìí ẹ kú àlejò wa o ẹ jọ o ìyá ẹ̀yin tún ní àfáyídà. ẹ káàbọ̀ ẹ wo ẹ ti mọ̀ rìn jù aláàpá olórí burúkú ẹ wà nínú ilé mo ti ń gbàdúrà bí kẹ́ ẹ dé látàárọ̀ ni. ẹ jáde lọ. afa ìjà tètè sálẹ̀ ìjà tètè sálẹ̀. àwọn pípù yìí olórí ibú ni wọ́n á sì kà fún wọn ọkàn balẹ̀ já gba báyìí. jáde ó wà lẹ́wọ̀n ikú pa ikú pa mí nìyí ẹ mọ̀ pé mo mí nìyí. lórí burúkú alóhùn ríro èmi gan tí mo jẹ́ yèyó gẹ mi ò rí nǹkan kan àfi kí n má kọlu. kí ló ṣẹlẹ̀ gangan ẹ. ọ̀gbẹ́ni bàtà ìyá kí ló ṣẹlẹ̀ gangan ẹ bá máa wọ ẹ̀ pátá mi àwọn àárín náà ṣẹlẹ̀ máa mú wa ṣeré ni ẹ̀ ń wá ẹ̀sẹ̀tì mi. ṣé mi ò sọ fún yín pé wọn ò ní bá ṣé mi ò sọ pé máa pa á. kí ló ṣẹlẹ̀ ẹ máa wá ẹ̀ wá lọ. àgbàlagbà ń pa á. torí kò ti gbóhùn wa ni o ẹ jẹ́ ká fún un yẹn lè ní sùúrù báyìí ìbáyìí ló gbà ẹ mọ tí màá ní kẹ́ ẹ ṣe ẹ̀yin ẹ gbá báyìí ẹ tètè mú tó bá di bàrángílẹ̀ mi gbọ́n gbá báyìí máa tún bá yín mú. ok oya skibo bra oya bye oya ìyá lọ. láàrin màá tí mo pé mo mọ̀ pé lọ́lẹ̀ pa máa ṣe kà fún yín. ìyá ọlọ́run máa mú ìyá ẹ̀. àṣẹ lọ́jọ́ fi wáyé o àṣẹ ló sì fi wọ́n sí àwọn pípù ìyá rẹ̀ o. àwọn pípù yẹn pa wá. àwọn pípù ìyá rẹ̀ o. ẹ bá a fà ṣẹlẹ̀ ń gbé mo ti sọ látọjọ́ ẹ̀ wọ́n láì tí ń pọ̀ jù òun ló ti fi kú lẹ́wà kiri yẹn. ìwọ mọ owó tí ẹ kú wọ́n fi yọ káàkiri àwọn pípù yìí kò sí ohun tó lè ṣe tẹ́mi àlùwárà kí ọlọ́pàá mẹ́ta tí wọ́n bá bínú tẹ́ máa ní kí gbogbo wọn wọlé lójijì kó wọlé lóye. àfà ìgbà tẹ́ mọ̀ pé ẹ lè ṣe kó wọlé kí lè tó sọ fún pé kó wọlé ìgbà tó fi kó fi lè wà kí. èmi àlùwárà kí ọlọ́pàá mẹ́ta ìyí tí ìfẹ́ bínú tẹ́ pé kó wọlé ni tí o bá ní kọ́ lọ́wọ́ kẹ́ bínú lásán tí mo kẹ́ nílẹ̀pọ̀ pásókè lásán ọlọ́run ó sì pa gbogbo wọn rẹ́ tí ò ní sẹ́ni kankan lè rí lẹ̀ mọ́. àwọn bàbá nígbà tá a wà níbẹ̀ yẹn kí ló dé tẹ̀ náà pásókè kí gbogbo wọn wọlé lẹ́ẹ̀kan náà. inú ó ti bí mi tán ni àní tinú bá bí mi tán gẹ́gẹ́ bí ọlọ́run ti gbéṣẹ́ rẹ̀ fún mi gẹ́gẹ́ bí igbákejì rẹ̀ wọ́n wọlé lóye ọlọ́run lè pa gbogbo ayé rẹ̀ lójijì. àbá ìbínú sẹ́ ẹ bínú. kí n bínú. èmi àlùwárà kí ọlọ́pàá mẹ́ta. tá ń jẹ́ túṣẹ́ olúwa mi o àdìtú ni yóò jẹ́ lọ́jọ́ ìgbẹ̀yìn o. yàrá mọ́ lọ́rùn. ebi ń pa wá o ebi ń pa wá o. àfa ebi ń pa wá ebi ń pa wá ebi ń pa wá. ọ̀gẹ̀dẹ̀ yìí ti sún èmi o ẹ kẹ́kọ̀ọ́ máa lọ lẹ́nà. dákẹ́ ọmọ tá a ṣe nísìn àníjọ́ gẹ̀dẹ̀ mọ́ àtàwọn ọ̀bọ tẹ̀ bá fẹ́ ká jẹ́ mọ́. ṣọ́nà ló sọ yín ká máa jọ gẹ̀dẹ̀ ni. iṣẹ́ ọlọ́run là ń jẹ́ àdẹ́bọ̀rọ̀ mọ́ jẹ a máa ní padà jọ gẹ̀dẹ̀ yìí mọ́ tó bá yá ànábì náà jagun láti mẹ́kà ló ti sá lọ mẹ̀dínà ó sì padà borí àwa ní ìborí. afa ṣé mẹ́dínà ti wà lélẹ̀. mẹ̀dínà ti wà náà ní àwa ní ọ̀padà kúrò ní mẹ̀dínà á padà sí káàbà padà ohun táwa ṣe. àwọn anugbẹ́ lọ pé mẹ̀dínà. má bínú ẹ wá ṣe fídíò nísìnyí tá a ṣe nìyẹn o ẹ ṣe fídíò nísìnyí ìwọ mọ̀ jáná sí. á bẹ̀ wọ́n ni àwọn pípù yẹn tá a bá bẹ̀ wọ́n
kó lè foríjì wa kọ́mọ́ yé lé wa kí mọ́ ó yé lé wa kí mọ́ wọ́n ṣe fídíò wọ́n mọ jáná. ẹ kẹ́kọ̀ọ́ jáná sí jáná ẹ̀yà tí fóònù jọ. ẹ̀dùn ṣé ẹ fẹ́ kó onúgbó ìmọ̀ ni. àfẹ́ kú o. àwọn ìjọ python tá a bọ́ jáná sí kó tá a lọ onú jáná sí nǹkan. àwọn ìjọ python tá a rí wọn ṣe fẹ́ kó gbẹ̀yìn mi ni. ok tá a bá wá. ṣàtìrí. sáwọn ìjọ python yẹn ṣe fẹ́ kó gbẹ̀yìn mi. ẹ̀rù wọn lọ jáná sí. ẹ̀yin méjèèjì ẹ̀yà mi ẹ ṣe fídíò mi gbà wọn kémi ọ bẹ̀bẹ̀ kí n bẹ̀ wọ́n ìgbà tẹ́yìn ò lè jáná sí tọ́ gbogbo ẹ̀yin fáǹsì kíngíkíngí ẹ lákẹ́ foríjì mi ẹ lákẹ́ ṣàánú mi ẹ yọ́nú sí wa á ti jọgẹdẹjọgẹdẹ pẹ̀lú àwọn ọ̀bọ nínú igbó yìí ó ti sú wa kódà àwa àtàwọn ìjọ pythons lájọ ń sùn lájọ ń jí nínú igbó yìí ó ti sú wa kọ́ mọ́ gba àwọn ọmọ kéwù mi àwọn ọmọ kéwù yìí sì kéré àwọn ọmọ yìí kéré ẹ lákẹ́ ṣàánú mi àárí fóònù chájì power bank tá a tún lò tún ti kú ẹ lákẹ́ ṣàánú mi. erékù lẹmọ wọ̀nyí. erékù àwọn ajánẹsì mi wọ́n ti kọ̀ mí wọn ti ẹ̀fẹ́ ìjọ pythons ojoojúmọ́ ọ̀gẹ̀dẹ̀ ó ti sú wa àjọgẹ̀dẹ̀ àtàwọn ọ̀bọ wọn ṣe give and take pẹ̀lú ọ̀gẹ̀dẹ̀ pẹ̀lú wa olówó sọ ọdún náà kẹ́ foríjì wa irú lórí wáyé mọ́ ẹ bá bẹ kíngí ó foríjì mi o bàbá mi máa ra kọ́dà mi bàbá tán. ẹ má wọrí wọn mọ pé kíngí ẹ bá fi dúkẹ́. sómi sòrò ẹ̀wà olómi tó dáa là ń jẹ sómi sòrò ẹ̀wà olómi tó dáa là ń jẹ sómi sòrò. kí ló ń ṣe bàbá yìí ti kàn sún tí wọ́n ní tùmọ̀. àná ọ̀rọ̀ ṣe ẹ̀yẹ mi àgbẹ̀ wọn ti mú lé bí ohun bẹ́ẹ̀ ni kàn ṣe. ọmọ bí ṣe ṣe mí gẹ. ó ṣe mí bí ká padà nù. èmi náà wò bẹ́ẹ̀ o mo ti máa sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ká fún ní ọ̀pá. òun ló fún wa gan. igbákejì ọlọ́run ìlẹ́ má fìlà. tábàlà fáwọn fọlọ́bìlẹ̀ jẹun ènìyàn ọlọ́pàá mẹ́ta o ẹnìkan pé. ìnírógun ẹ̀wọ̀n láyé mi gbogbo ẹni tí ń ro ogun ẹ̀wọ̀n sí mi kí n sun ẹ̀wọ̀n àwọn ni wọ́n ó sun ẹ̀wọ̀n láyé wọn ẹ̀yin ọmọ yìí dà. ẹ̀wọ̀n lẹ́ni ń jẹ́ lẹ́yìn orí o àmọ́ ẹni tó bá jáwé sẹ́nu láàyè ó di dandan kó ìjà orí o. Yásí o. Naam. Ti owó tí ẹ béèrè kó tó di pa àwọn dànmọ́ wọ́n máa ní wọ́n nídìí owó ìgbà tí àfa Sulaiman tí wọ́n fẹ́ ṣe owó yẹn sákàǹtì mi àwọn ò farabalẹ̀ kan tó ṣe owó ìgbà tí wọ́n máa ṣe owó ó pè mí ni àwọn ṣe sí bí àwọn ṣe ń ṣe aláàtì ni mo rí láti ọ̀dọ̀ OPay ìgbà tí mo wá wọnú àkáǹtì kò sówó ń bẹ̀ aláàtì pé owó wọlé bẹ́ẹ̀ aláàtì tí mo máa padà lọ́dọ̀ OPay ni pé wọ́n ti yọ owó. kí ló wá kówó. àwọn OPay ni wọ́n yọ. kí ló kan OPay pẹ̀lú owó fíṣẹ̀bílì láàyè. èmi jẹ́ OPay lówó OPay ọmọ bóyá owó mọ́sálásí ni. báwo ṣe ṣẹ́ndì ẹ̀. kí ló wá kan owó mọ́sálásí kí ló wá kan ti mọ́sálásí pé ẹ jẹ OPay lówó. kò sí nǹkan tó kan OPay náà pé owó mọ̀ bóyá owó mọ́sálásí ni wọ́n á kọ́ síbẹ̀ pé owó fíṣẹ̀bílì láì ni. èmi sọ fún àwọn ẹ má ṣẹ́ndì owó ẹ má àwọn tí ọlá ìpọ́n ti ní OPay mi lọ́wọ́ tẹ́lẹ̀ àwọn mọ̀ pé mo ní dì lọ́dọ̀ OPay ìgbà tí màá fi wo bẹ̀ OPay ti kọ́dà ó yìí tòkù balance tí màá fún wọn. ǹjẹ́ àmọ́ pé ìwà tẹ́ ń wù yìí ìwà ọmọ náà lẹ̀ ń wù yìí. súnlẹ̀ jẹ̀dù láàrin wà nígbà ohun tí mo rí ẹ̀rí o ẹ̀wọ̀n ọlọ́pàá mẹ́ta ó ti tún bá online abẹ́ẹ̀rí ó yà mí lẹ́nu. ó tọ̀wọ̀ ni kí ló ṣẹlẹ̀ àwọn inú gbóló lọ tún bá fún ní ẹgbẹ́ gbóló jòkó sí i. bẹ́ẹ̀ mi náà máa ti rí nìyẹn ó yà mí lẹ́nu. tá a máa ṣe kàrámọ̀ pé òun gbàkejì ọlọ́run òun gbàkejì ọlọ́run ṣé kó lè máa fẹ́ nu ẹ̀gbọ́n rẹ̀ báyìí ọlọ́pàá mẹ́ta ní ń yíra mọ́lẹ̀ báyìí. ṣé ẹ gbọ́ nǹkan tí mo sọ ni. ó ti di ilé ògbà ọ̀nà ògbánu. àṣé kò sẹ́ni tí ọlọ́run ò lè yí padà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run. ẹ wò bọ́ọ̀rọ̀ ọlọ́run ṣe rí mi lóòótọ́ àmọ́ èmi tún wá rò nǹkan kan kó má kọ̀ dàbí pé èmi ń yánu irú ọjọ́ kan náà tó wá síbí tó wá ń fọwọ́ rẹ́ àfáà ní mú bí èmi tiẹ̀ ti rò pé ọ̀rẹ́ afẹ́ lẹ́yìn náà ní ọjọ́ yẹn òun lèmi ti ń rò. àkọ́mọ̀ jẹ́ pé kí ni o yípẹ́ mo ní kó máa bẹ̀bẹ̀ ṣé èmi ló sàtì ṣé èmi ló lọ́rùn ríran sí pé máa kú ẹ bẹ̀rẹ̀ o bẹ́ẹ̀ fi kú lọ mi yóò fọ́ mi di. ọlọ́run bá ní láàyè gẹ̀fìrù á ní ìṣúná kàbí kò sí àforíjì fún ẹni tí ń ṣe ẹbọ pẹ̀lú wọn ọlọ́run ọba tó wá sọ bẹ́ẹ̀ ló tó wá sọ pé wọ́n yẹ gẹ̀fìrù máa dúnà zálíkà ọlọ́run ọba sì lọ́ba aláforíjì lè máa ń yẹ̀ṣà fún ẹni tó bá wá wu èmi ọlọ́run ọba láti ṣàforíjì fún.
sílẹ̀ jẹ̀nà. àmọ́ àwọn tó wà ń di ẹ. kò sí tó fẹ́ ṣẹlẹ̀ náà ọlọ́run náà ló máa lékè. àmọ́ àwọn tó sálálàwà ni ọ̀sán ẹ dákun sí mi lè mọ̀ lẹ́nu. à ń sọ̀rọ̀ nípa mọ́sálásí. eléyìí tó ti kókó wọ́n ti gbá rí igi tó kẹlẹ̀ yẹn kọ́ rí eléyìí ti jábọ́ lé lórí ẹja rí tó kẹ̀ náà. ẹ jẹ́ ká ṣe alihamudulilayi. alihamudulilayi. ẹ jẹ́ ká ṣe alihamudulilayi. alihamudulilayi. ẹ jẹ́ ká dé ládé. alihamudulilayi rabbil alamin. tọ́ Abdulqudus. abọ́ dúpẹ́. abọ́ dúpẹ́. níwọ̀n ìgbà tí ìwọ náà ti mọ̀ pé gbogbo ohun tó ń ṣe ohun tí Ọlọ́run ò nífẹ̀ẹ́ sí ni tó sì sọ pé ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ àfà Ọlọ́run ọba aláforíjì ni Ọlọ́run ọba yóò ṣàforíjì fún. àmín àmín ẹ̀rọ o dúpẹ́ lọ́wọ́ yín o sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó tètè dá mi padà tó tètè fi mí mọ ojú ọ̀nà gidi padà. mo rí i pé nínú ayé yìí tọ́lọ́run bá fẹ́ mú yẹn débì kan èèyàn ọ̀kọ́ gbabi tí èèyàn lọ ẹni tí máa ń lọ bì kan ó lè yẹ ọ̀kọ́ gbabi tí ọ̀lọ́ kọjá kó tó débi tí ń lọ àmọ́ mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ìrìn àjò mi ó ní nǹkan kan tó fẹ́ fi mí ṣe ló fi mú mi gbabi tí ń lọ kí n tó débi tí ń lọ. wọ́n á rí i pé inú igbó tí mo wà yẹn wọ́n á rí i pé mo á lálàá mo sùn lọ mo á lára pé mo ti wà nínú ẹ̀wọ̀n pẹ̀lú àwọn ẹlẹ́wọ̀n mo sá rí i pé ìrìn àjò náà ni mo wà nínú ẹ̀wọ̀n yẹn ìrìn àjò tí mo dẹ̀ wá mo dẹ̀ rí i pé wọ́n ń ṣe wáàsí fún mi nínú àjò yẹn lẹ́ẹ̀kan náà mo kẹ́ rí i pé àwọn ẹlẹ́wọ̀n ń dìtàn mi wọ́n sì kì mí lọ́rùn mọ́lẹ̀ ni mo sì jí sójú ayé wa rí i ká àsí ọ̀nà tí ń rìn yìí tẹ́lẹ̀ àsọ̀nà ìparun ni àti gbogbo ẹni tí bá ń rin irú ọ̀nà yìí àsọ̀nà ìparun ní rìn Ọlọ́run wá dá mi padà àti pé àìsinmi táyì ní òfin mi lọ́rùn sílẹ̀ táyì ní mi lára táyì hàn mí lè mọ̀ Ọlọ́run fi dá mi padà ó dúpẹ́ lọ́wọ́ yín Ọlọ́run bá mi ṣe dáadáa fún yín. àdúpẹ́ gbogbo ala dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àmọ́ ọlọ́pàá mẹ́ta irú àlá tí ó jẹ ẹ̀yìn lógún tẹ̀ ńlá yìí irú eléyìí tẹ̀ láwọn náà nù gbóhùn bẹ́ẹ̀ sí láwọn ó dùn mí o mo fẹ́ bèrè pé ta ń jẹ yín ni o sẹ́rí ibi tó ti ga yín lọ́rùn mọ́lẹ̀ ó yẹ ká jẹ́ parí gíga lọ́rùn mọ́lẹ̀ kan pa yín síbẹ̀ ni o. àmọ́ àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run alhamdulillah àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run alhamdulillah ẹ tẹ̀sẹ̀ ó kú díẹ̀ káàtó ibi tẹ ẹ wo tẹ́ bá ti pẹ́ wá bẹ̀bẹ̀ lẹ́nu lára àwọn nǹkan mi ò sọ fáwọn àwọn àfáà gan lára àwọn nǹkan tó ń bí mi nú ni pé wọ́n tún wá bí yẹn wálẹ̀ yẹn pa ẹran fún ẹni tí ẹ sọ pé ẹ̀rí pọ̀ máa kú mọ́ á ní àlùwáràkì mo là àlùwáràkì ti pẹ́ ẹran sálùwáràkì lè pẹ́ ẹran lẹ́yìn tiwa bó jẹ́ sọ́run ẹran màá sàgbà fẹ́ni tó dúró ọ̀run ẹran ẹ wá dá ẹran jẹ ọ̀run ti wò pé ẹ dàkú yín kú ni nígbà táwa lọ́wọ́ àbọ̀ náà ẹ pẹ́ran kankan ẹ kàn fẹ́nu pẹ́ran abayin dúpẹ́ o abayin dúpẹ́ tán wàá kó yín mọ́gi ọ̀gẹ̀dẹ̀ o. Abdulqudus abọ́ dúpẹ́ abọ́ dúpẹ́ nítorí ọ̀rọ̀ rẹ ò já sí àwọn obìnrin nǹkan tọ́lọ́wọ́n ọba sọ̀rọ̀ nípa wọn tí ọlọ́wọ́n ọba sọ pé tábàrọ́jí ní tàbárù jáàtà já ìlíyàtò lè hùlà ó ní tábàrọ́jí ní ẹ má jáde níhòhò tàbárù jáàtà bí àwọn tàná tí wọ́n jáde níwòwò já ìlíyà tòlèwúlà tó jẹ́ pé wọ́n padà ṣòfò nítorí tọ́lọ́wọ́n ọba bá kìlọ̀ fún yàn tí èèyàn ò kúrò nídìí tọ́lọ́wọ́n ọba kìlọ̀ fún èèyàn fún ohun tó wọ́n padà ṣòfò ní bẹ́ẹ̀ ni ṣùgbọ́n àwa bọ́ dúpẹ́ pé ọ̀rọ̀ rẹ̀ ò já sí òfò ṣùgbọ́n nǹkan ọyọ̀kan tó kù tí àwa fẹ́ kó ṣe ni pé afẹ́ kó kéwú ọ padà sí ilé kéwú tá a sì fi ọ́ sí ilé kéwú àwọn alùsúnnà ni bẹ́ẹ̀ ni ilé kéwú àwọn alùsúnnà lọ padà sí ibẹ̀ ni wọ́n ti kọ́ bí èèyàn ṣe mọ Ọlọ́run. ẹ má bínú o ilé kéwú àwọn alùsúnnà irú àwa tó tẹ̀ jẹ́ pé kákan wá kírun àjọ jẹmọ àjọ kan yìí tó jẹ́ jàlámí àkànní láìṣe wúrẹ́ ṣé ọ̀dọ̀ àwọn àlìsúnà tán lọ yẹn ayé pé ilé kéwú tẹ̀yìn táwọn kọ́ lọ́dọ̀ tẹ̀yìn àwọn kéwú tí wọ́n lọ kéwú tán ti kéwú tẹ́lẹ̀ wọ́n kọ́ wọn dáadáa ọ̀dọ̀ àwọn àlìsúnà náà ti máa kọ́ wọn dáadáa. àwọn alùsúnà wọn ò ní mú kékeré fún àáfàá. anakunla mo ti kéwú tẹ́lẹ̀ mo ti ṣe wòlímọ̀ mo dẹ̀ ti ṣe sádà
ọkùn kéwúké. ìyàwó mi wà nù oyún, ìyàwó ti bímọ méjì tẹ́lẹ̀. tààrà ń tà wínú èèyàn ti ní ṣèṣe kùsì nígbà tẹ èèyàn ní òun ti kéwu ẹlòmíì kan lá àfa lò tí àfa jẹsẹ gbọ́dọ̀ lọ́wọ́ tẹ súnmọ́ ìkà sí ṣé ó yẹ káfa ilé kéèyàn ti bímọ méjì ìyàwó tó wà nù oyún ẹ wá ní kò ní máa ríran kúran kò ní máa rírin kúri ó lọ sí wọn ní lálàá pé àwọn jí Kùránì gbé owó náà mà láwọn jí gbé ẹjọ mẹ́rin alálàá ó sì sí ni yóò gbàgbá tí ni o adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bẹ́ẹ̀ wọ́n bá ti lè lálàá pé ẹjọ́ o mo lálàá pé wọ́n ṣe owó sákàǹtì mi mo dẹ̀ gbọ́ owó yẹn ní àkáǹtì bẹ́ẹ̀tì ẹ lọ ra ọ̀gẹ̀dẹ̀ mẹ́ta a rí i pé gún lé kégún tó lé èmi ni máa lé ẹ̀ nìyẹn. mo fẹ́ mọ ṣe business. irú business wo. mo fẹ́ mọ kiri ẹ̀kọ́ ẹ máa kó lẹ́lẹ́pọ̀. Kìsà àmàjẹ́ títà tán lọ́jọ́ kọjọ́ ibi yaba sì ti pè lórí ẹnìkan kò jẹ́ fi tẹ́lẹ̀ ó ti yé àṣẹ lọ́jọ́ fi wáyé o àṣẹ ló sì fi wọ́ sí wọ́ rẹ̀ tá ń jẹ́ túṣẹ́ Olúwa mi o. Àdìtú ni yóò jẹ́ lọ́jọ́ ìgbẹ̀yìn o. Yàrá mọ́ lọ́rùn o. Ṣohun tó tọ́ lójú ọjọ́. Ìgbẹ̀yìn ní ká máa rò. Ká tó ṣohun kòun ara mi o.